أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة فون الله سبحانه وتعالى أترى إكاتك فوج شنلا ومحمد صلى الله عليه وسلم وعليكم السلام ورحمة الله وبركاته. إك الله بردكم أبا ولا إلي جتا الله سبحانه وتعالى تيو نكبي tí ó dẹ̀ ní tán kó má bá nábì wa sallallahu alaihi wasallam, kó má wà dó lórí ẹnìkan, kó má bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó dẹ̀ tẹ̀lé tí wọ́n ṣe lẹ́sìn tí Allah bẹ̀rẹ̀dà tó pa wọ́n láṣẹ tá nábì sallallahu náà rìn lànà ẹ̀. Kó má wá kíkẹ́ náà kó má wà dó lórí wọn nìkan, kó má bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa náà tá fi pàdé Allah subhanahu wa ta'ala. Àwọn bí Allah bẹ̀rẹ̀dà èyí tá sọ nínú ọ̀rọ̀ tí ó fi yọ́nú sí wa òun ni kó jẹ́ ká máa sọ, èyí tá sọ nínú ọ̀rọ̀ tí ó fi bínú sí wa kí Allah bẹ̀rẹ̀dà kó yà wá yọrọ ọ̀rọ̀ náà. Èyí tá ṣe nínú iṣẹ́ tí Allah bẹ̀rẹ̀dà ó fi yọ́nú sí wa òun ni kó jẹ́ ká lè ṣe. Èyí tá ṣe nínú iṣẹ́ tá fi rí ìbínú Allah subhanahu wa ta'ala láyé bí àti lálkìyámà kí Allah bẹ̀rẹ̀dà kó yà wá tí yà irú iṣẹ́ náà. Gbogbo ẹni tí Allah bẹ̀rẹ̀dà bá kọ́ dárọ̀ pé kí wọ́n wá pẹ̀lú wa lẹ́yìn dédé àsìkò tá wà yìí, à ń rọ ẹnì kọ̀ọ̀kan wa pé ká máa bá wa tẹ love, like and share kí Allah bẹ̀rẹ̀dà kó máa ṣáà san gbogbo wa ní ẹ̀san olóore. So ìmá sọ pé kí wọ́n máa bá wa tẹ love, like and share tá à ń sọ yẹn kìí ṣe pé bóyá owó kan la fi ń wá lọ́dọ̀ Facebook, so kìí ṣe pé bóyá a fi ń wá recognition kankan lọ́dọ̀ Facebook. So torí àwọn nǹkan wọ́n fẹ́ máa sọ bẹ́ẹ̀ ni pé bóyá Facebook ń sanwó fún èmi, ò sí tó kàn mí pẹ̀lú Facebook, èmi ń wá, mò ń sọ̀rọ̀ tèmi, mò ń sì ń lọ ni. Tó bá fi lè mú àwọn aláburú èèyàn tí wọ́n lè máa tọrọ love, like and share lórí aburú àti àdánwò ìṣẹ̀mí ayé wọn tí wọ́n ń gbé káàkiri, kí ló wá dé tó yá sí pé àwa tá ń refute wọn, tá dẹ̀ ń ṣàlàyé àìmọ̀kan wọn àti ìṣìnà wọn, kí ló dé táwa náà ò fi ní lè máa sọ pé ọ̀dà o ẹ máa ṣe love, like and share. So kí Allah bẹ̀rẹ̀dà kó má ṣáà san kálukú wa ní ẹ̀san lórí. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Naam, tayyib, ní alẹ́ yìí pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala àti àwa mọ̀ ibi tó yẹ ká tẹ̀ ti bẹ̀rẹ̀ náà, torí àwọn ìsọkúsọ pọ̀ gan nínú ọ̀rọ̀ tí Mudiru sọ lónìí. Àwọn ìwíkúwí yapa ń bẹ̀ gan, àwa mọ̀ ibi tó yẹ ká ti gbé fún Mudiru lálẹ́ yìí. So tòótọ́ Mudiru sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lónìí, so ní àwọn ọ̀rọ̀ tí ó já sí wípé omi ń bẹ́ẹ̀ tó já sí wípé àìmọ̀kan, so omi dẹ́wà ń bẹ̀ tó já sí wípé irọ́ òun ni Mudiru pa. Ẹ sì máa kò jẹ́ tuntun mọ́ lọ́dọ̀ tiwa tí Mudiru bá sọ̀rọ̀ tí irọ́ bá wà ń bẹ̀, so kò fi bẹ́ẹ̀ jẹ́ tuntun mọ́. Ó ti dùn tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti màmá Mudiru Markazi pé wọ́n máa ń parọ́,
so irọ́ sì máa ń wà nínú ọ̀rọ̀ mùdírù lọ́pọ̀lọpọ̀ gbà. So àtọ̀rọ̀lọ́ lọ́bẹ̀ ẹ̀dà kó dákun nínú àánú rẹ̀. So èyí tó yege nínú mọ̀nà àti ìtọ́sọ́nà kálọ̀bẹ̀ ẹ̀dà má ṣàbùn mùdírù markaz. Àwa náà kálọ̀bẹ̀ ẹ̀dà kó má yẹ ẹsẹ̀ wa kúrò ní ojú ọ̀nà òótọ́. Tọ́ a wá bẹ̀rẹ̀ láti ibi tó yẹ, ẹ jẹ́ ká gbọ́ eléyìí náà. Ó ní èyí tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ mùdírù. Gbogbo àwọn generations tó ń bọ̀ lẹ́yìn àtàwọn dábára wa ń bí kán mọ àwọn wo ló ti ṣáájú. Ká sì mọ̀ wọ́n, ká gbọ́lá fún wọn. Kán máa ìpọ́tù àfáà fún wa. Kán máa ìpọ́tù ìftáwù fún wa. Kán ìpọ́tù ẹ̀. Tọ́ eléyìí tí Mudiru Markazi sọ lónìí nínú àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú ọ̀rọ̀ Mudiru Markazi nílé. Tá bá sọ pé Mudiru yìí ń parọ́, so a sọjọ́ ẹnu wa lọ. Torí gẹ́gẹ́ bí ìṣe wa, ohun tí èèyàn ò bá sọ àwọn ò ní fẹ́ sọ pé ń tọ̀ ń sọ. Torí gbogbo ohun tá bá ń sọ bí àwa lérò pé tó bá di yawmil al-qiyamah á tún sọ níwájú Allah subhanahu wa ta'ala. Allah bá ẹ̀dà yóò tún gbogbo ẹ̀ náà Allah bá ẹ̀dà yóò tún gbogbo ẹ̀ béèrè lọ́wọ́ wa. So tá bá wá sọ pé Mudiru parọ́, ẹ ti á mọ̀ pé irọ́ ni Mudiru pa. Kò sí nǹkan kan tá fẹ́ sọ against Mudiru àyàfi ohun tó bá jáde látẹnu Mudiru gangan against ara wọn. Mudiru Markazi ń sọ pé kí àwọn èèyàn máa import àwọn àfáà wọn. So kí àwọn èèyàn máa import fatiwa fún àwọn àbí iftahu fún àwọn bí wọ́n ṣe sọ. So tọ́ èyí tó jẹ́ bí arọ́wàzí tí ń bá wọn rọ́ ohun tí ń bá Mudiru gbé ohun wọn lárugẹ, ó sọ pé àwọn èyí tí bàbá àwọn ti ṣe kalẹ̀ láwọn ìdájọ́ ẹ̀sìn táwọn bàbá àwọn ti ṣe kalẹ̀ ipé eléyìn ti tó wọn, eléyìn làwọn máa lò. Mudiru náà bá dé ládé pẹ̀lú ipé òun táwọn ń sọnù. Ṣé ní tí Mudiru ń sọnù? So ẹ̀ǹkan ń sọ lórí ahọ́n yín àmọ́ iṣẹ́ ọwọ́ yín ò tẹ̀lé. So lẹ́nu ọjọ́ wo ni ẹ sọ̀rọ̀ nípa Felix of Nola àbí Philip of Nola táwọn èèyàn ń gbé ọ̀rọ̀ Mudiru Markaz, sorry táwọn èèyàn ń gbé ọ̀rọ̀ Sheikh Adam jáde fún yín? So voice wà okay sir. So tí àwọn èèyàn ń gbé ọ̀rọ̀ Sheikh Adam rahimahullah wọ́n ń gbé jáde fún ìyẹn tí ń ṣe bàbá yín nípa pé ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa Felix of Nola yìí kúfùrù lẹ́ ń sọ yìí, wíkúwí lẹ́ ń sọ yìí, agbárí lásán, ọpọlọ lásán tí ò sáǹfààní kan bẹ̀ ni ohun tẹ́ ń wí yìí. So ṣe bí ẹ̀kọ́ tí kún sí ni ká ní ohun tẹ́ ń sọ yìí ní ìsìn pé ohun táwọn bàbá tí wọ́n fi kalẹ̀ lófin ẹ̀sìn wọn lẹ́fẹ́ máa tẹ̀lé, ẹ ṣe tẹ̀lé èyí tí bàbá yín sọ táwọn èèyàn gbé jáde fún yín pé Sheikh Adamu sọ pé Abubakar ní bẹnu gharu Thawr. So watakul laysa bi Abi Bakrin, ẹ̀yin sì sọ pé Abubakar kọ́. So ibo wá ní pé ohun tí àwọn bàbá tí wọ́n ń bẹ ńlẹ̀ Yorùbá tí wọ́n ti lọ, ohun tí wọ́n gbé kalẹ̀ nínú ìdájọ́ ẹ̀sìn òun lẹ́ ń tẹ̀lé, ibo ló ti wá jọmọ́ ìṣẹ̀mí ayé yín tẹ̀ ṣe. Bàbá wo ló yẹnu bú sábẹ́ ànábì ńlẹ̀ Yorùbá rí? Bàbá wo lẹ gbọ́ tó yẹnu bú sábẹ́ ànábì ńlẹ̀ Yorùbá rí? Bàbá wo lẹ gbọ́ tó yẹnu tàbùkù sábẹ́ ànábì tí ó sì máa sọ bẹ́ẹ̀ ní pé bóyá àmọ̀dájú ń bẹ fún pẹ̀lú tí ń sọ yẹn? So ẹnìkankan ò gbáwájú yín débi gbogbo nǹkan yìí àyàfi àwọn olórí ibú ẹ̀dá bí àwọn Ṣíà tó ẹ̀já sí pé nínú ròrí yín ẹ ti mú nǹkan kan nínú ròrí àwọn Ṣíà pọ̀ máa ìròrí tí ń bẹ lórí yín. Ó yé báyìí. So kẹ́ máa wá sọ fún àwọn èèyàn ní ìsìn pé kọ́ máa import iftahu fún yín àbí kọ́ máa import àfáà fún yín. Ọ̀dà bàbá Adam wá import àfáà fún yín, kí lẹ fẹ́ wá ṣe? Sheikh Adam rahimahullah wọ́n import àwọn àfáà fún yín. Sheikh Adam imported scholars for you. Nínú àwọn àfáà tí Sheikh Adam import fún yín sínú ad-dinu nasiha tíra tẹ́ ń lò ní Markaz, inú wọn ni Ibn Taymiyyah wà. So bàbá Adam kọ gbàgàdàgbàgàdà síbẹ̀. So ipe àwọn oníwàásí tó já sí wípé àwọn èèyàn gbọ́dọ̀ wà ọkọ́ ṣe wọn tí wọ́n dẹ̀ ṣàṣeyọrí tí wọ́n lámìlaka níbi wàásí ṣíṣe. Bàbá Adam ń dákọ̀, wọ́n dákọ̀ al-Imamu Ahmad, Imamu Malik, wọ́n dákọ̀ Ibn Taymiyyah rahimahullah, wọ́n dákọ̀ al-Imamu al-Ghazali, wọ́n dákọ̀ ọ̀pọ̀lọpọ̀.
but nítorí pé Ibn Taymiyyah máa ń jẹ́ ẹ̀fọ́rí fún yín, kódà wọ́n dákọ̀ Muhammad ibn Abdul Wahhab, àmọ́ nítorí pé Ibn Taymiyyah máa ń jẹ́ ẹ̀fọ́rí fún gbogbo yín, torí ẹ̀ mo ṣe dákọ̀ Ibn Taymiyyah pé bàbá Ádámọ̀ import Ibn Taymiyyah fún yín. So bóyá kẹ́ bínú lọ sun tíra náà ẹ sọ pé bàbá Ádámọ̀ kọ̀ọ̀kọ́ kú kọ̀kalẹ̀ fún yín ló bá parí. Bóyá kẹ́ bínú lọ sun àwọn tíra náà ẹ sọ pé tọ̀ nínú àwọn nǹkan kí nǹkan tí bàbá kọ̀kalẹ̀ lélẹ́yìí o, ẹ lọ sọ ẹ wí fúnra yín kẹ́ sì lọ sun àwọn tíra náà. So ẹ kàn mọ́ wá parọ́ fáwọn èèyàn ohun táwọn bàbá tí wọ́n gbé kalẹ̀ nídàájọ́ òun lẹ́mọ̀ tẹ̀lé ohun tẹ̀wọ̀n inú wọ́n sì plé ọ̀rọ̀ bàbá yín fún yín tí bàbá yín sọ pé Abubakar ní ń bẹ nínú Gharu Thawr pẹ̀lú Ànábì wọ́n jọ kó Madina ni. So ẹ sì ṣe bí pé wọ́n ti gé yín létí lọ bí pé ẹ̀gbọ́n kankan abẹ́ẹ̀rí nǹkan bọ̀ irọ́ fa irọ́ tó hàn irọ́ tó yá sí pé ó hàn bí oòrùn ó mẹ́lẹ̀ bí oòrùn ẹ sì máa pa ẹ sì máa ṣe kí ẹ sì máa pa yín sì plé ọ̀rọ̀ yín yẹn. ká sì mọ̀ wọ́n ká gbọ́lá fún wọn. wọ́n máa ń ìpọ́tù àfáà fún wa. wọ́n máa ń ìpọ́tù ìfìdáhù fún wa. Bàbá Ádámọ̀ import Ibn Taymiyyah fún yín ọ̀dà kí lẹ fẹ́ ṣe. So bàbá Ádámọ̀ import Ibn Taymiyyah fún yín kí lẹ fẹ́ ṣe. Bàbá Ádámọ̀ kọ sínú tírà yìí pé nínú àwọn àfáà tí wọ́n pèpè sí di Ìsìláàmù tí wọ́n sì làmìlàka tí wọ́n sì gbìyànjú tí wọ́n tún gbé kalẹ̀ fún àwọn èèyàn gẹ́gẹ́ bí àpèjúwe dáadáa wọ́n kọ Ibn Taymiyyah síbẹ̀. Madha taf'alu bi abik kí lẹ fẹ́ ṣe fún bàbá yín Mudiru. So madha taf'alu bi abik kí lẹ fẹ́ ṣe fún bàbá yín fi annahu arshadaka ila Ibn Taymiyyah ipò bàbá yín tọ́ka yín sí Ibn Taymiyyah nínú tírà ad-Din Nasiha. So kí lẹ ṣe fún bàbá yín. So tẹ́bà ní nǹkan kan tẹ́ lè ṣe fún bàbá yín kí lẹ ṣe fún tírà tí bàbá yín kọ Ibn Taymiyyah sínú rẹ̀ nígbà tó yá sí pé súnà Nábì làgbákò yín súnà Nábì lẹ́ńtàtà rẹ̀ di ọ̀tá lọ́ba ẹ̀dá lé lórí. So kí ni ohun tẹ́ fẹ́ ṣe fún tí bàbá Ádámọ̀ kọ síbẹ̀ tí wọ́n sì kọ Ibn Taymiyyah sínú ẹ̀. So Going forward. Irọ́ ni nǹkan tẹ́ wí ń kọ́ yun ìṣìnà lẹ́wà lórí rẹ̀. Kódà ojú ọ̀nà àwọn bàbá yẹn gan ẹ̀ tẹ̀lé mọ́ náà. Ẹ tẹ̀lé ojú ọ̀nà àwọn bàbá yẹn mọ́ náà ní ẹ̀yìn yìí tá ń sọ gan. Ní ẹ̀yìn Mudiru yìí. Ojú ọ̀nà àwọn bàbá ò lẹ́wà. So lẹ́yìn tó a fi pé ọ̀rọ̀ bàbá yín gan wọ́n play rẹ̀ fún yín ẹ ṣe bí pé ẹ̀gbọ́ ẹ ṣe bí pé wọ́n ti gé yín létí lọ. Ìgbà tẹ́ fi sọ̀rọ̀ nípa Felix Nola àbí Philip of Nola ni olówà. Eléyìí kọ́ ọ̀rọ̀ Felix of Nola yìí rí gbé wá o yóò sì dùn mí. But anyways ìgbà tí wọ́n fi play ọ̀rọ̀ Sheikh Adamu yìí fún yín ibo lẹ fetí sí. Nísìn àwọn èèyàn rẹ̀ kú ọ̀pọ̀lọpọ̀ èèyàn rẹ̀ kú Maka ọlọ́mọ. Mùjísà wípé kí wọ́n sì gbà wọ́n fẹ́ pa. Tá a bá dáàbò bọ́ lọ́nà kan wọ́n mọ̀ wọ́n náà ní ọ̀kan rẹ̀ ní ìbàdàn. Ìtókùn bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ tó ṣe ààyè ọgbà iṣẹ́ náà ti jẹ́ ààyè ti gbà náà ní Madina. Máa lọ Madina. Ìwọ àtàwọ́kà ẹja jù. Ọba àjà jù. Nígbàtà Abubakar ìpín ń palẹ̀ mọ́ fún ọjà yìí. Nǹkan tí wọ́n fi pamọ́ sí lọ́dọ̀. Fífi ránṣẹ́. Kánádì náà ń pè é tí wọ́n fi pamọ́ sí lọ́dọ̀. Tó lè fi ránṣẹ́ sí wọn. Èyí tó kọ́ àjọ báyìí ní ìlú ọjọ́ lóko ní ẹnìkan báyìí. Tọ́ba pé òun fi kan ránṣẹ́ kìnìún ó fi gbogbo ẹ̀lẹ́ àlè lọ́wọ́. Abubakar yìí fi tiẹ̀ bẹ́ẹ̀. Wọ́n á fọwọ́ arákùnrin bẹ́ẹ̀ lọ. Ọfẹ́ lọ. Abẹ́jọ́ lọ. Mùsùlùmí iṣẹ́ ń gbọ́ ọba yìí ni wọ́n sọ̀rọ̀ yìí. Tọ́ba ní wípé wọ́n wá ìyànra wọn níṣẹ́. Wọ́n wá pẹ́ra wọn wípé wọ́n ká wá tó lẹ́nu ọ̀nà nù àgbòwọlé lọ.
wọn kó dà lọ́wọ́ àwọn kan tó lẹ́nu ọ̀nà ọ̀dẹ̀dẹ̀ wọn kó dà lọ́wọ́ bí ó ṣe jáde àmọ́ ó bá fẹ́ lọ bẹ̀ ẹnì tí sì wọlé àmọ́ wò ẹni tá a bá rí ó fẹ́ gàǹkà lọ́dọ̀ ẹ̀ ní ayọ̀dá ẹni tá a bá kọ́ra sí àyànwàdà òun náà bọ́ bá fẹ́ lọ nìkan àtijọ́ jáde ni wọ́n bá yọ̀dà lọ́wọ́ ni wọ́n bá sí lọ́lọ́run wá ní sọ fún Abubakar tó bá di àìsàn báyìí tó jáde ni wọ́n bá tó wá jáde wọ́n wá jáde nù Ànábì jáde Ànábì jáde ọkàn lẹ́nu ọ̀nà kí wàá la àwọn èmi náà ní tí wọ́n ń sọ pẹ̀lú fẹ́mi ìrírí níbẹ̀ kúyẹ̀ tábù ẹ̀ ọbù ẹ̀ pẹ̀ oni ya Al-Qur'an innaka lamina ala siratin mustaqim إنذركم أواد وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا قالوا لنا وهم لا يسجدون lábẹ́rẹ́ wípé mo fẹ́ calculation kí ni ọ̀rọ̀ wọn máa gbọ́dọ̀ bọ́ mọ́. ayọ̀rẹ́ ni èèwọ̀n ló jáde máyà ni Ànábì bá lọ Abubakar ló ní jáde bí wọ́n ṣe wá kú ilé nìyẹn ìwádìí Ànábì wá ní wọ́n tẹ̀lé wa o wọ́n lè pa wa o ìjókòó ìwà Abubakar yóò gbà o Abubakar yóò ti ṣètò ẹni tó mọ̀nà ọ̀rọ̀ títí sọ̀nà tí gbogbo yẹn fẹ́ gbà òun lẹ́yìn náà ní láti ó sí tí wọ́n gbogbo wèrè wọn tí wọ́n èsì ìrọ̀ lójú wọn ti ṣètò bẹ́ẹ̀ ọkùnrin dáyàrá ọba kékeré ní àmọ́ Abubakar mà Abubakar wà fún ní àmánà ìfẹ́ báyìí Abubakar ní dábàá kan pẹ̀ ní ìlẹ́jù Ànábì náà lábàá lè kájọ. Abubakar bá ẹsẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ méjì ìwé owó ọba bẹ́ẹ̀ sùn kìnnìkì ẹsẹ̀ ní inú ìpèsè. Bàbá ètò yẹn kílè wọ́n àkàrà ní ọba lọ́ba kí n bá àtọ́kùn káwá jáde àbíbá òní àbíká náà lè fi lójú yẹn bá tó sọ́lẹ̀ èjì sá. Àtọ̀yà ní ìbẹ̀rẹ̀ sí ní lára wákàtí wá wò kí ló ṣe àwọ̀rẹ́ yìí lójú. Ó lóun jẹ́ lákàtà ó ní dábàá òní ó mú ojú ẹ̀ òní. Ó mú bẹ̀ wá. Ọ̀pá èké tí wọ́n bẹ̀ wá lórí wàlúwà. Ọlọ́pàá yìí ìwé ìjọ tó wà bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ gbà tọ́mọ̀ ń bá ní kọ́ má yíra padà wádà yóò fún un. Làwọn alága wa kì í afáàkì àṣàyè àwọn tí ọmọ tó ń gbèsè tí ò ní wọ́n rárá tí ò tí kú jọ wọ́n bí ànábì. Àwọn àfáàkì àṣàyè wà tó jẹ́ pé tí wọ́n bá rí ẹsẹ̀ bí ajá ọmọ bẹ̀ wọ́n bá tọ́ka wọn ni àwọn ọmọ mọ́tò àjàmbá wọn níbi tó lọ ní. Ibi tí wọ́n lọ ní ìnìbó dà pé àṣìjú kúrẹ́ láàrin wọ́n sì ti wọ́n ní ẹ̀rí mọ́ wọ́n yẹ kúrò ọ̀nà máa fẹ́rẹ́ láàrin ní àárín ni. Zanur kìnnìkìnnì. tó tọ́yìí nínú tó mú wa tá fi gbọ́rọ̀ yìí wára lẹ́yìn ni pé mùdírù ń kílèmù nínú ọ̀rọ̀ wọn bí i pé ohun tí
àwọn bàbá tí wọ́n ń ṣe lẹ̀ ó ti pọ̀. gbogbo àwọn generations tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tàbára wa kan mọ àwọn olóti ṣáájú ká sì mọ̀ wọ́n ká gbọ́lá fún wọn. Wọ́n máa ń ìpọ́tù àfáà fún wa. Wọ́n máa ń ìpọ́tù ìfìdáhùn fún wa. Kan ìpọ́tù ẹ̀. Ìyẹn ni tọ́ ẹgbọ́n Mudiru Markaz claim wípé ohun táwọn bàbá ti ṣe, ohun táwọn bàbá wọn ti ṣe lọ wípé ohun ni nǹkan táwọn ń wí pé káwọn èèyàn máa ṣe. Tọ́ a sì ti plé ọ̀rọ̀ bàbá wọn láìpẹ́ yìí, Sheikh Adam rahimahullah, tí wọ́n ń sọ wípé Abubakar ní ń bẹ́nu kòtò pẹ̀lú ànábì, òun àtànábì wọn jọ kúrò ní kíni ni wọ́n jọ kúrò ní Makkah. Tọ́ wá jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ti Mudiru tí Mudiru fẹ́ fi dọ́gbọ́n deny ọ̀rọ̀ Felix of Nola tí wọ́n sọ pẹ̀lú àìmọ̀kan ní ijó ní àti ìdádàparọ́ mọ́ Allahu subhanahu wa ta'ala. Ọya ẹ máa gbọ́. Mi ò sọ ìpé tẹ̀fsìrì tí mo tú wípé ibẹ̀ ni mo sọ̀rọ̀ Felix Nola. Ẹlòmí sí gbọ́lọ gbáà torí kò sí kankan lẹ̀. Ó ṣe ọ̀rọ̀ tí mo ń sọ yẹn ó sì ń gbọ́. Wà láàrí nǹkan tí mo sọ fún ẹni pé 1 Abubakar kọlọ wà ní kòtò. Ìyẹn mo fi. Tọ́ ẹgbọ́ àbí ṣé òpùrọ́ wá ní Mudiru ń sin àbí Mudiru èṣe òpùrọ́? Mudiru parọ́ fún yín ipé káwọn èèyàn máa ìmpọ́tì fatwa wá fáwọn ipé ohun táwọn bàbá ti ṣe kalẹ̀ òun eléyìn ti tó nínú ọ̀rọ̀ bàbá tara wọn kankan aplé rẹ̀ fún wa ń sìn tí bàbá wọn sọ pé Abubakar ní ń bẹ pẹ̀lú ànábì nínú kòtò. So Mudiru wọn sọ pé ohun táwọn sọ ní pé 1 Abubakar kọ́ ní ń bẹ pẹ̀lú ànábì nínú kòtò. So tọ́ táwa ló ń ìmpọ́tì fatwa àbí ifta gẹ́gẹ́ bí Mudiru yín ṣe sọ, ta ni wọ́n ìmpọ́tì ẹ̀ wá fúnra wọn báyìí o. Sheikh Adamu ni wọ́n ìmpọ́tì ọ̀rọ̀ ń pa ipé Abubakar ń bẹ́nu kòtò pẹ̀lú ànábì. Sheikh Adamu ni wọ́n ìmpọ́tì ẹ̀ wá fún yín ni àbí Mudiru ló ìmpọ́tì ìsọkúsọ àti ìwíkúwé àìmọ̀kan àtòdó wá fún yín. So ó dájú pé kò sẹ́ni kan nínú àwọn ọmọ Markaz tó lè wá lárí mọ́ pé bàbá Adama ni wọ́n ìmpọ́tì nǹkan kí nǹkan àbí Mudiru ló ìmpọ́tì nǹkan kí nǹkan. So àmọ́ èyí tí bàbá Adama sọ yìí wọ́n correct ń bẹ, ó kàn já sí pé àwọn ẹ̀yà kan so tábà tọwọ́ bọ̀ tàn kò fẹsẹ̀ rinlẹ̀. So ẹ̀yà bíi pé bóyá aláǹtakùn takùn dín nǹkan kan báyẹn ìyẹn náà ò fẹsẹ̀ rinlẹ̀ nínú ìtàn yẹn. Àmọ́ pé ta ní ń bẹ pẹ̀lú ànábì ń bẹ, Abubakar ní ń bẹ èyí tí bàbá Adama sọ yìí wọ́n correct ń bẹ. So ó yé báwọn. So tọ́ ta wá ní ń parọ́, ta ní wá ní ìmpọ́tì nǹkan fáwọn èèyàn nínú ẹ̀yin méjèèjì. So ṣé bàbá Adama ni wọ́n ìmpọ́tì nǹkan tí ò yẹ fáwọn èèyàn ni àbí Mudiru ní ìmpọ́tì ìsọkúsọ wá fún yín? So torí Mudiru ń claim ní ìsìn pé kí wọ́n máa ìmpọ́tì fatwa wá fáwọn, kí wọ́n máa ìmpọ́tì nǹkan kan wá fáwọn, kí wọ́n máa ìmpọ́tì àfáà nǹkan wá fáwọn. Wàrà sídẹ̀rẹ́ bàbá Adama ìmpọ́tì àwọn oríṣiríṣi àfáà wá fún wọn lẹ̀ Yorùbá. So nínú àwọn àfáà tí wọ́n ìmpọ́tì wá Ibn Taymiyyah bẹ́ẹ̀, al-Imam Ahmad bẹ́ẹ̀, al-Imam Malik bẹ́ẹ̀, so al-Imam Ghazali bẹ́ẹ̀, al-Imam Ibn al-Qayyim, Muhammad Ibn Abdul Wahhab rahimahullah, gbogbo wọn bẹ́ẹ̀ tí bàbá Adama kọ kalẹ̀ sínú tírà wọn. So tọ́ àmọ́ ibi tá fẹ́ lò ń sìn ní pé tọ́ Mudiru wọn sọ pé àwọn nǹkan táwọn bàbá yìí ti ṣe kalẹ̀ ní ìdájọ́ ní fatwa kalẹ̀ kwan tó lọ ó tó àwọn lò. Kí ló dé tí ọ̀rọ̀ bàbá yìí ò ṣe tó yín lò nípa ti pé ta ní ń bẹ nínú gáàrù sọ̀rọ̀ pẹ̀lú ànábì tẹ́ ń ṣe gírí máa ń ká Mudiru òpùrọ́ ní ọ̀rọ̀ bàbá yìí gan ò tó yín lò, onífẹ̀ẹ́nu ní. So onífẹ̀ẹ́nu òpùrọ́ ní ẹ̀ ń pa irọ́ sámsám
so irọ́ sámsám ìbámu ní làákàyè lọ́dọ̀ tiẹ̀ wàhálà àti ẹnu ìgbésí ayé rẹ̀ nù so ìmọ̀ sọ nítorí kónkálukú lè rí sí kónkálukú lè rí bákan náà so ohun tí mo kàn fẹ́ establish ni pé kí n ṣá establish irọ́ ọ̀gá yín ó bá ti tẹ́ mi lọ́rùn so tí mo bá ti establish àìmọ̀kan àti irọ́ ọ̀gá yín àti òdo ọ̀gá yín mash ó ti tán so ọ̀rọ̀ parí nù so òpùrọ́ ni mùdírù irọ́ ni mùdírù ń pa fún yín pé ohun táwọn bàbá ti fi kalẹ̀ nídàájọ́ lẹ́sìn nílẹ̀ Yorùbá ó ti tó àwọn lò so ọ̀rọ̀ yẹn gan ọ̀rọ̀ tí ò dá nínú igun táwọn bàbá ti fi kalẹ̀ nídàájọ́ lẹ́sìn nílẹ̀ Yorùbá ipe ó ti tó yín lò tí n tó wá fi kalẹ̀ nídàájọ́ tó bá wá ta kóńtà lọ́bà ẹ̀dà sọ àtòjíṣẹ́ rẹ̀ ń sọ́kọ́ bẹ́ẹ̀ ṣe máa lò náà nù àbí so abẹ́rẹ́ nǹkan lára ìmọ̀ kan náà lélẹ́yìí báyìí sí lára ìmọ̀ kan bàbá Dámà sọ pé Abubakar ní bẹ́ńbẹ́ mùdírù sọ pé rárá o Abubakar kọ́ ní bẹ́ńbẹ́ so tọ́ ibo wá ní ìtẹ̀lé ohun táwọn bàbá ti ṣe ní òfin kalẹ̀ fún yín àti ìdájọ́ kalẹ̀ fún yín lẹ́sìn nílẹ̀ Yorùbá ibo wá ní ìtẹ̀lé wá wà lára yín kò sí tẹ̀lé ń bẹ lára yín náà so torí ẹ̀yin sì ẹ fẹ́ jẹ ọ̀gá níwájú àwọn èèyàn so ẹ fẹ́ káwọn èèyàn ní the superior òun náà mú ọ̀rọ̀ títẹ̀ kalẹ̀ òun náà sọ ọ̀rọ̀ títẹ̀ ó kúnnà tó kó bá yín hubbu shuhra so ìnífẹ̀ẹ́ pé mo fẹ́ hàn káwọn èèyàn sáré pé mo wà ń bẹ̀ ó kúnnà tó kó bá yín dé gbogbo level yìí so àfi ká lọ́ba ẹ̀dà kó tọ́ yín sọ́nà nìkan ló kù ó yé báwọn so ẹ jẹ́ ká gbọ́rọ̀ yún dé ibi ìparí. gbogbo àwọn generations tó ń bọ̀ lẹ́yìn àtàwọn dábàrà wa ní kán mọ àwọn wo ló ti ṣáájú ká sì mọ̀ wọ́n ká bọ́lá fún wọn. Wọ́n máa ń ìpọ́tù àfáà fún wa. Wọ́n máa ń ìpọ́tù ìftáwù fún wa. Kán ìpọ́tù ẹ̀. Ìyẹn ni kọ́tà àwọn ọ̀dà àwọn bálọ̀ àìsọ́tẹ́ a máa rò pé sótán bẹ̀rẹ̀ ní kò tán kí n lè mí sí so èyí bẹ́ẹ̀ nínú àwọn àìmọ̀kan mùdírù yín tí wọ́n ṣe lónìí àwọn àbáṣí ní àdísì tí wọ́n àwọn àbáṣí tó ládísì wọ́n rọ àdísì yẹn lára wípé Ànábì ti bá wọn ṣàdéhùn wípé tó bá dìgbẹ̀yìn o ياتي المهدي المنتظر لما خلفاء لما قال المنتظر المستعين بالله المستقيم بالله tó bí ní wípé tó bá yá yóò jáde nílé Ànábì iṣẹ́ àwọn àbáṣí yẹn inú ìdílé Ànábì náà ìpé yóò jáde nílé Ànábì al-Mahdi al-Muntazar Mahdi tàrí tí yamla'u al-arda adlan ba'da an wuli'at jawran tó bá dé yamla'u al-arda adlan yóò fi dọ́gbadọ́gba kárí ayé ba'da an wuli'at jawran lẹ́yìn ìgbà tí wọ́n ti fòdúró oríṣiríṣi tí wọ́n fi rọ́pì káyé àwọn Ṣíà níbẹ̀ lọ́dọ̀ wọn. tọ́ nínú àwọn ọ̀rọ̀ àtàìmọ̀kan mùdírù àti òdo wọn
òun ni pé wọ́n sọ pé àwọn ad-dawlatul abbasiyya ipe wọ́n rọ hadithu fún al-imamul mahdi so ipe wọ́n rọ hadithu fún mahdi tó ipe bí wọ́n ṣe rọ hadithu fún mahdi ipe bẹ́ẹ̀ náà ni àwọn shia náà ṣe rọ hadithu fún mahdi tọ̀dọ̀ wọn àwọn shia náà irọ́ báyé wọn jẹ́ nínú ìṣẹ̀mí shia òun náà ní pé kí wọ́n ṣàpàrọ̀ in tí rí nǹkankan tí shia ń ṣe tí irọ́ ò rọ kiriká rẹ̀ asin tí irọ́ ò rọ kiriká rẹ̀ báyìí tó àmọ́ àwọ́wà ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún mudirul markaz ipe ẹnìkankan rọ hadithu kan fún al-mahdi tó bá ti ní ṣe pẹ̀lú sunna nabi sallallahu alaihi wasallam àwọn ẹgbà wá tó wá lórí al-mahdi fi da'ifin wa hasanin wa sahih nahwa 50 àwọn ẹgbà wá tó wá lórí ipe bá mahdi kò ṣe mahdi èyí tó jẹ́ da'if èyí tó jẹ́ sahih èyí tó jẹ́ hasan so a máa kà bí hadithu 50 so nínú wọn wá rí sahihun bẹ́ẹ̀ da'ifun bẹ́ẹ̀ hasanun wà bẹ́ẹ̀ oye báyìí sí so àwọ́ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ mahdi fún yín oye báyìí do àwọn Shia àwọn ní mahdi kan táwọn retí tó yá sí pé kò ní wá tálkì àmọ́ fìdí so àwọn kan fọkàn sí atẹ́gùn ni wọ́n sì fọkàn sí nǹkan kí nǹkan so kò sí mahdi kankan tí ń bọ̀ wá fáwọn eléyìn wọ́n kàn tanra wọn ni eléyìn èyí tí wọ́n retí yìí ó ti kú ríwíríwí lọ so ó ti kú ríwíríwí lọ kódà ó yẹ ṣe káwọn ó yẹ ṣe kó ti yóò tẹ̀ ti jẹrà tanyanya pátápátá nínú sàárì rẹ̀ àmọ́ al-mahdiyu èyí tó yá sí pé súnà Nabi sálàmù gbé pé ń bọ̀ wá so eléyìí yóò wá ní ọwọ́ ìgbẹ̀yìn ayé ká Nabi Isa alayhi salam kó tó sọ̀kalẹ̀ ó yẹ báyìí sí tọ́ àwọn ẹgbà wá pọ̀ wá kódà ẹgbà wá ń bẹ tí wọ́n gbà wá látọ̀dọ̀ al-imamu Ali radiyallahu anhu an aliyin radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam ipa nabi sallallahu sọ pé law lam yabqa min ad-dahri illa yawm kódà ká ní pé kò bá ní ṣẹ́kù nínú ayé yìí àyàfi ọjọ́ kan ṣoṣo tálkíámọ̀ fìdé laba'atha Allahu rajulan min ahli bayti Allah bẹ̀ẹ́dà yóò gbé dìde arákùnrin kan láti inú àwọn ará ilé mi yamlahuha adlan kama muli'at jawra yóò gbé dìde láti àwọn ará ilé mi o ẹni tó já sí wípé yamlahu adlan ay yamlahu al-ardu adlan so yóò kó ìṣedédé yóò kó kún orílẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ kama muli'at jawran gẹ́gẹ́ bí àbí dédé bí wọ́n ṣe kó àìṣedédé àti òjòrò kún orílẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ so tí máa dítà ń sọ yìí tó bá fi lè dé lásìkò tá a wà yìí gbogbo rọ àwọn ọ̀rọ̀ tí àwọn mùdírù ń pa ayé àtòdo tí wọ́n fọ́n káàkiri gbogbo ẹ̀ ni ó parẹ́ kò ní gbérí mọ́ so kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ṣé mùdírù gan jẹ́ lè yọjú ni ìgbà tí mùdírù ò ní fẹ́ parẹ́ so ìgbà tí mùdírù ò ní fẹ́ parẹ́ so irú àwọn tó bá jẹ́ bí mùdírù lásìkò bẹ́ẹ̀ tó bá ń fọ́n irọ́ káàkiri àbáwọn tó bá jọ mọ́rún wọn bẹ́ẹ̀ tó bá ń dàdà pa wọn rọ́mọ́ Allahu subhanahu wa ta'ala nípa tẹ̀sìn so tí máa dí bá dé gbogbo wọn ó sá lọ ni kò ní sí wọn tẹ́ ní lẹ́mìí ẹ̀ tó eléyìí ń bẹnu àwọn ìgbà wá tó wá nínú àwọn ìgbà wá mi tó wá wọn náà ni látọ̀dọ̀ al-imam Abu Hurairah an Abi Hurairah radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala ó sọ pé qala Rasulullah sallallahu alaihi wasallam ipò jíṣẹ́ sallallahu sọ pé law lam yabqa min ad-dunya illa layla ipe ká ní pé kò bá ní ṣẹ́kù nínú ìṣẹ̀mí ayé àyàfi òru kan lamalaka fiha rajulun min ahli bayti nabi sallallahu alaihi wasallam arákùnrin kan kò bá di ọba alágbára lórílẹ̀ láti inú ara alẹ́ annabi sallallahu alaihi wasallam tí ó dáadé ayé ń gbà náà tí ó dodo fi kárí orílẹ̀ ayé tí rọ́ fi wọ̀kùn so ẹgbẹ̀wọ́n mi wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud an Abdullahi ibn Mas'ud radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam so ipa annabi sallallahu sọ pé yali rajulun min ahli bayti yuwatihu ismuhu ismi arákùnrin kan nínú àwọn ará alẹ́ annabi sallallahu alaihi wasallam yóò jẹ́ waliyul amur yóò ṣe kíni yóò jẹ́ waliyul amur fún gbogbo mùsùlùmí àsìkò náà tó bá dé so yóò jẹ́ adarí fún gbogbo mùsùlùmí àsìkò náà tó bá dé yuwatihu ismuhu ismi orúkọ rẹ̀ yóò ṣe déédéé orúkọ wọn annabi sallallahu tó túnmọ̀ sí pé mahadi yẹn yóò máa jẹ́ Muhammad bẹ́ẹ̀ dẹ̀ ní orúkọ bàbá rẹ̀ yóò máa jẹ́ Abdullah Muhammadun ibn Abdullah so
ẹgbàá mìíràn látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ani nabi sallallahu alaihi wasallam ó sọ pé la tadhhabu dunya ayé yóò ní parẹ́ kò ní lọ aw la tanqadi dunya ayé yóò ní gba píparẹ́ hatta yamlika al-araba rajulun min ahli bayti àyàfi ìgbà tí arákùnrin kan bá tó jẹ ọba gbogbo orí ilẹ̀ Lárúbáwá lé lórí so tó yá sí pé yuwatihu ismuhu ismi ó kọ rẹ̀ yóò ṣe dọ́gbadọ́gba pẹ̀lú orúkọ wọn nabi sallallahu alaihi wasallam. Jabir ibn Abdullah radiyallahu anhu ona gbẹgbà wa so radiyallahu anhuma an nabi sallallahu alaihi wasallam qala ipa na sallallahu sọ pé la tazalu ta'ifatun min ummati yuqatiluna ala al-haqq zahirina ila yawm al-qiyamah so àwọn ìjọ kan wọ́n níyàwó nígbò nínú al-umma mi tún ma jà sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ dẹ̀ ni tún ma borí lórí òdodo so tal qiyamah fide wala fa yanzilu Isa ibn Maryam sallallahu alaihi wasallam anabi sallallahu sọ pé ni Isa alaihi salam ó bá dé bá wọn bẹ́ẹ̀ fa yaqulu amiruhum so ẹni tó jẹ́ amiru wọn tin darí wọn nípa pé ìjà sójú ọ̀nà Allah bá ẹ̀dà lásìkò ní wọ́n bá sọ pé ta'ala salli lana ma bọ̀ wá ìrẹ Isa wá kírun fún wa fa yaqulu la anábi Isa bá sọ pé rárá o inna ba'dakum ala ba'din umara takrimatallahi hadhihi al-umma so dárájọ́ apá kan yín olórí apá kan olórí lẹ́jẹ́ fúnra yín eléyìí jẹ́ iyì tálọ́ bá ẹ̀dà fi bùkún al-umma nabi sallallahu alaihi wasallam so àwọn eléyìí ó wà náà àwọn ẹgbà wá tó fẹsẹ̀ nílẹ̀ so nínú àwọn ẹgbà wá tó wá lórí al-Mahdiyul Muntazar so àwọn ẹgbà wá mi wá tó yá sí pé da'ifu ni kódà àwọn ẹgbà wá mi wá tó yá sí pé mawdu'u ni so nínú àwọn ẹgbà wá tó yá sí pé kò fẹsẹ̀ nílẹ̀ òun náà ni àwọn ẹgbà wá kan táwọn kan máa ń gbé káàkiri tí wọ́n máa ń sọ pé la Mahdi illa Isa so kò sí tí ń jẹ́ Mahdi àyàfi Isa náà ni Mahdi so riwayatun da'ifa so kódà ń bẹnu àwọn olùmẹ̀sìn tó ń sọ pé bal mawdu'a so tó ń sọ pé mawdu' ni so àgbélẹ̀rọ ni so ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹgbà wá tó ń ṣe kíni tó pọ̀ báyìí tó wá sí pé da'ifu ni yàtọ̀ sí àwọn márùn-ún ta kọ́kọ́ kàyùn so fún délé yìí mùdírù tẹ bá fẹ́ sọ fún ayé pé àwọn ad-Dawlatul Abbasiyya wọ́n ṣe kíni wọ́n rọ hadithu abẹ́ẹ̀ mọ́ ẹni tó ń tẹ́ ń sọ ni ad-Dawlatul Abbasiyya rọ hadithi wallahi kò dákẹ́yàn ya láìmọ̀ kanga mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra so tẹ́ bá fẹ́ wá prove ẹ̀ fún wa tẹ́ bá tó bẹ̀ ẹ wá tọwọ́ bọ àwọn hadithu yìí fún wa so ẹ wá tọwọ́ bọ àwọn hadithu yìí fún wa ẹ kàn má mọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú agbárí àti ọpọlọ lásán ipe ẹ̀wọ̀n rọ ni tí ẹ ti ṣe wàhálà kẹ́ dààmú lórí hadithu náà pé òkè rìwáyà hadithu yóò sánádù ẹ̀ yóò so ẹnìkan báyìí ẹnìkan báyìí èèyàn báyìí níbi o so èèyàn báyìí níbi o ẹ kàn máa fi agbárí da ọ̀rọ̀ rú fáwọn èèyàn ẹ máa fi tàn wọ́n ẹ máa fi sọ wọ́n nù so ẹ ti ẹ̀ dààmú ìṣẹ́jú bíi márùn kan kẹ́ẹ̀fòró lórí sánádù hadithu kan kẹ́ẹ̀ máa làágùn kọ́ máa dámi sí yín lára lórí pé ẹ̀ ń làágùn so àmọ́ ń gbàdúrà sí pé kò sẹ́kọ̀ọ́ kankan tẹ́ké so tó tayọ pé kẹ́ẹ̀kẹ́ máa wá ohun tí ò jẹ ohun tí ò sọnù káàkiri fún yín so ẹ ṣe ní máa fọpọlọ sọ fáwọn èèyàn yìí pé àwọn Dawlatul Abbasiyya àwọn ni wọ́n rọ hadithu fún Mahdi àwọn Shia náà wá rọ tiwọn àìmọ̀kan lásán abẹ́rẹ́ ní nǹkan báwọn lọ́bẹ̀ ẹ̀dà ló ṣàánú yín o so but èyí tẹ́ sọ nípa àwọn Shia àwọn ọmọ ìyá yín pé wọ́n rọ hadithu fún Mahdi yìí so kò oríṣiríṣi nǹkan ní tẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn Shia tí wọ́n rọ àwọn àgbákò kan ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n rọ so àmọ́ ẹ ṣáà máa sọ̀rọ̀ yín lọ. àwọn àbáṣe ẹgbàdọ́ ibẹ̀ ni àwọn Mahdiyun àwọn dáwọ́dá tí ṣí àgbègbè wọ́n wá ọmọ àdísì tẹ̀lé ibẹ̀ làwọn ṣí àti záìrí wà nùsùsùn Qur'an wọ́n ní záìrí ní bọ́tí àwọn ṣí àrùbẹ̀rẹ̀ záìrí bátì ní wọ́n ní ẹnìkan onímọ̀ àwọn nǹkan pọ̀ táwọn Shia ń ṣe tó yá sí pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ tó yá sí pé ẹ̀yin náà wọ́n padà ṣe
so tó yá sí pé ẹ̀yin náà wọ́n padà ń ṣe náà mólídì tí gbogbo yín gbé lárugẹ káàkiri yín sáwọn owó ni wọ́n pinlẹ̀ rẹ̀ àwọn Ṣíà burúkú yìí náà kan àwọn Fatimiyun àwọn ni wọ́n pinlẹ̀ mólídì so ọ̀pọ̀lọpọ̀ orí ibú táwọn Sufi ń ṣe yún àwọn Ṣíà ni wọ́n pinlẹ̀ rẹ̀ àwọn Ṣíà àwọn ni wọ́n pinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ibú táyìn Sufi ń ṣe yẹn wallahi alazim mólídì tẹ́ ń ṣe Ṣíà ló pinlẹ̀ rẹ̀ so àwọn al-Fatimiyun ni wọ́n pinlẹ̀ rẹ̀ ìran kan ni wọ́n ná àwọn Ṣíà ó yẹ báwọn ìmọ̀ bọ́ àwọn sàábẹ́ ànábì tẹ́ ń bọ́ àwọn sàábẹ́ ànábì yùn ká àwọn owó ní wọ́n pinlẹ̀ rẹ̀ àwọn Ṣíà burúkú yìí náà ìlọ máa pé ti ìdí sàárè táwọn Sufi ń pé ti ìdí sàárè tí wọ́n lọ ń tọrọ ń di sàárè àwọn Ṣíà burúkú yìí náà wọ́n pinlẹ̀ rẹ̀ nínú àwọn àdánwò tí ń bẹ lára àwọn Ṣíà tí wọ́n pinlẹ̀ ni so ìlọ máa ṣe tọ̀wáfù káàkiri sàárè kò sẹ́ni kankan tó pinlẹ̀ rẹ̀ tó tayọ àwọn Ṣíà burúkú yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìṣìnà táwọn Sufi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dọ̀ àwọn Ṣíà yìí ni wọ́n ti mú mólídì ọ̀dọ̀ Ṣíà lẹ ti mú ìmọ̀ tọrọ ń di sàárè ọ̀dọ̀ Ṣíà yìí lẹ ti mú so ìmọ̀ lọ ṣe tọ̀wáfù káàkiri sàárè ọ̀dọ̀ Ṣíà yìí lẹ ti mú tọ ẹ̀yin wá rè ìmọ̀ bú àwọn sàábẹ́ ànábì àti ìmọ̀ tàbùkù wọn ọ̀dọ̀ wọn lẹ ti lọ mú so àwọn kan àgbákò pọ̀ tẹ mú lára àwọn Ṣíà kálọ̀bà ẹ̀dà kó kàn tọ́ yín sọ́nà ni kó sì fi yín mọ̀nà ló bá parí bá ti ní yíò àfàwọn láì gbogbo ẹ̀yìn okó mọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ pé ìtumọ̀ an-najmu thaqib záyé gbogbo yín tún bá ti ní rẹ̀ najmu thaqib nínú al-mahdiyul muntazar nínú àwọn ìmáàmù méjèèjì láti ó padà wá òní najmu thaqib bẹ́ẹ̀ láyàkọ̀ọ̀kọ̀ mi bẹ́ẹ̀ ni wọ́n fi fún záhìr bọ́ọ̀tì ọgbọ́ bá ń wí àwọn tí bàbá ò bá mọ̀ sọ ẹgbẹ́ bàbá kó ń bẹ́ tí èyí tí ó bọ́ síbẹ̀ kó bọ́ síbẹ̀ nù àbí ìwòlẹ̀ wá ń du ọ̀rọ̀ mọ́ra yín lẹ́nu kó lẹ́yìn ṣe báyìí èmi tẹ máa ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé wọ́n tẹ máa ń ṣe rìhásà kan tó máa bọ̀ wá sórí stage ni mo béèrè lọ́wọ́ ara mi tó ẹ̀ máa rún lónìí pé ṣé àwọn bíbí yìí máa ń ṣe rìhásà kan tó bọ́ ọkọ́ tó máa bọ̀ wá sórí stage ni torí wọ́n ṣe máa ń gba ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu ẹrù pé wọ́n máa ń ṣe rìhásà nípa tó máa bọ̀ wá sórí stage wá display ohun tó bá fẹ́ display so tó tọ́ yìí. Ànábì ò sọ pé záyé nìkan wà bá ti ní wà. Tọ́ ẹ̀yin Tìjàníyà àwọn tíra yín ò sí nítòsí mi tọ́ ẹ̀yin Tìjàníyà òun lẹ gbọ́ tí Mùdírù ń sọ fún gbogbo yíyan àti Súfí lápapọ̀ torí inú ìṣẹ̀mí ẹ̀sìn Súfí òun náà ní pé Súfí gbàgbọ́ pé hunaka batin dúnà zahir batin ń bẹ tó yàtọ̀ sí zahir àwọn kankan ń bẹ tó pamọ́ tó yàtọ̀ sí pé àwọn kan náà àwọn Súfí ni wọ́n lè rí tó yàtọ̀ sí ohun tí àwọn ẹlòmíì ń rí níta so nínú gbàgbọ́ Súfí ni ó yẹ báyìí gbogbo èyí tí Mùdírù ń sọ yín pé kó ní Súfí kan jáde kó wá sọ àwọn Súfí wọ́n jáde wọ́n lálà sí yín tààrà dáadáa tó ń sọ fún yín pé bátìnì ń bẹ lọ́dọ̀ wọn àwọn kan sọ fún yín pé kò sínú ìsìláàmù dé so ẹ sì mọ̀ ẹ̀yin kìí ṣe ìsìláàmù lẹ́ ń bá àwọn èèyàn sọ
àti yanjú ọ̀rọ̀ yín pé tọ̀ kìí ṣe ọ̀rọ̀ ìsìláàmù lẹ́ ń sọ kí Allah bá ẹ̀dà kó tọ́ yín sọ́nà àmọ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà yín súfì tìjàníyà so torí àwọn tìjàníyà náà so kò jọmọ́ pé orí ẹbọ náà làwọn náà wà kí Allah bá ẹ̀dà kó tọ́ wọn sọ́nà lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà yín yùn báàtì ní ń bẹ nínú ẹ̀sìn tí wọ́n ń ṣe so ẹ̀yin àti wọn lẹ́jọ́ lọ́rọ̀ ó yé báyìí ń sìn so nínú ìsìláàmù táwọn mùsùlùmí ń ṣe kò sí tó ń pè ní báàtì ní kò sí tó ń pè ní ìmọ̀ báàtì ní àmọ́ Ibrahim Inyas nínú ìkannú àwọn tírà ìsìnà tó kọ so nínú Kashiful Ilbas Ibrahim Inyas ń sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ níbi muqaddima Kashiful Ilbas ń sọ ń bẹ̀ yí pé annabi sallallahu alaihi wasallam ipe òun ló pinlẹ̀ súfí so ipe ẹni tó pinlẹ̀ súfí ni annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ dẹ̀ ni Jibirilu ó kọ́kọ́ wá sọ ṣẹ̀ríà kalẹ̀ fún annabi náà nígbà tí Jibirilu ti rí pé ṣẹ̀ríà ti fẹsẹ̀ múlẹ̀ ó wá padà sọ bátìní kalẹ̀ fún tí ń ṣe ilmul hakíkọ̀ tí ń ṣe ìmọ̀ hakíkọ̀ nínú súfí so ìmọ̀ ẹbọ torí hakíkọ̀ a máa ń sọ pé ẹbọ ni ìtumọ̀ hakíkọ̀ yẹn lọ́dọ̀ àwọn onísúfí kò sí nǹkan tá ilé tú sí tó tayọ ẹbọ kúfùrù ló kó sínú ó yé báwọn so ẹ̀yin àti súfí lẹ́jọ́ ní àwọn eléyìn kẹ́ máa yanjú rẹ̀ mọ́ra yín lọ́wọ́ so kẹjọ máa fà á mi ò sì lérò pé wáyé nìkan kan bẹ́ẹ̀ nínú wọn tí ó tiẹ̀ wá tẹ̀bà tí yín máa wá fèsì fún yín so tó ló dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ̀rù yín àmọ́ àwò lè bẹ̀rù yín torí àlímọ̀ wòran kẹwàá máa sọ̀sọ̀ kú sọ sẹ́sìn Allah dẹ́dà so kò sẹ́ni nǹkan táwa ń bẹ̀rù tó bá ti débi tẹ̀sìn Allah dẹ́dà so ẹnìkan ò bá gbéná sórí tó bá ti jẹ́sìn Allah dẹ́dà ló fẹ́ máa tọwọ́ bọ̀ àwọn ò ní ẹ̀rù kankan tá a fẹ́ bà so kódà àyà ó lè sí ìtayọ bí àyà rẹ̀ ṣe lè sí ọ̀rọ̀ Allah dẹ́dà lọ so eléyìí jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun jẹ́ táwọn ẹnìkan bá dé tí wọ́n ń sọ kàgbà Ànábì sọ pé lọ́dọ̀ mi làwọn báàtì nìkan wà ó gbogbo ètò ẹ̀bá tí záyìí rí nígbàtá Ànábì sọ bẹ́ẹ̀ kàgbàgbé ìgbàdó tọ́ Mudiru Markaz ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé tí Ànábì ọ̀sálàmù bá sọ̀rọ̀ tó bá fẹsẹ̀ nílẹ̀ wọ́n ṣe tán láti gbà wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ìbẹ̀rù Allah dẹ́dà ń bẹ lára wọn àìmọ̀yún tí Ànábì ọ̀sálàmù sọ tẹ́ tako anásálàmù àìmọ̀yún tó wíṣẹ̀ tí ẹ tako àìmọ̀yún tí Ànábì ọ̀sálàmù sọ tó fẹsẹ̀ nílẹ̀ tẹ́ tako tẹ́ sọ pé ara o kò sí tó kàn yín pẹ̀lú eléyìn ẹ tako ẹ sọ pé ó tako ọpọlọ yín ó tako ìlàkàyín náà wá dàbá yìí so ó yé báyìí sí ẹ wá ń sọ fáwọn eléyìn bẹ́ẹ̀ ni pé bá ẹbẹ̀rọ Ọlọ́run ọba kan ní ń bẹ lára yín nípa pé ìntánẹ́bì ò bá sọ kò sọ bá tì ní ẹ àgbọ́dọ̀ sọ ó mà ti pẹ́ fún yín àfi tẹ́ bá túbá lókù li annaka ankarta ashiya'a thabatat anin nabiyyi sallallahu alaihi wasallam torí ẹ takò àwọn kan ọ̀pọ̀lọpọ̀ tó fẹsẹ̀ yín lẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so kálọ̀ bẹ́ẹ̀ dà kó fi ọ̀nà mọ̀ yín so eléyìí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ Mudiru so àìmọ̀kan tí ọ̀rọ̀ Mudiru kó sínú lónìí àti nínú rẹ̀ rí tí bá ń sọ̀rọ̀ ṣíà àwọn kan ní ṣíà ní tí bàbá bá sọ̀rọ̀ ṣíà ní èèwò ṣíà ní ṣe ṣíà òṣèlú tọ́ Mudiru gangan fúnra lára wọn ti kọ̀nfàmù lónìí pé ṣíà làwọn èèwò ṣíà ní ẹ̀yin gan fúnra lára yín ti kọ̀nfàmù lónìí pé ṣíà ní tẹ́nì kankan bá pè yín ní ṣíìn ẹ má wulẹ̀ fi ṣèbínú kẹ́ máa wá fárígá kẹ́ máa wá banújẹ́ bó tẹ̀ já sí pé tànàkùdọ́ tún bẹ nú ọ̀rọ̀ yín ẹ̀ ń padà ń sọ lọ́wọ́ rẹ̀ yìn àbí lọ́wọ́ ẹ̀yìn wípé ohun tí bàbá yín ò bá ṣe ẹnìkan ò lè wá jù sí yín lápò kẹ̀ṣe tó ń túmọ̀ sí pé bàbá yín ò ṣe ṣíà ẹnìkan ò lè wá jù sí yín lápò lakinnaka aqrarta ṣùgbọ́n ẹ ti fi rinlẹ̀ ń bíbá yìí pé annaka shi'in ipe ṣíà nìyí àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀ látòní ìlà ó wà máa pè yín ní ṣíà àwọn máa ṣe kí ni àwọn máa pè yín ṣíà ibi tẹ́ tẹ́ da ibi tó tẹ́ fìtì yín lẹ́rọra jura yín sí yùn torí tọ̀ ẹnìkan ò ní bọ́ àwọn sàábẹ́ ànábì àfẹni tó bá ti mu nínú ife àwọn ṣíà so lam yasubba sahabata rasulillahi wasallam illa man shariba min ka'si ṣíà ẹnìkan ò ní bọ́ àwọn sàábẹ́ ànábì àfẹni tó ti mu nínú ife àwọn ṣíà tó ti mu nínú kọ́ọ̀pù àwọn ṣíà
so fún délé yìí mùdíwò markaz ó dá bẹ́yìn náà ṣe lọ́ra testify sí pé o ṣíà ni ẹ wọ́n sọ pé ṣáwọn ṣíà ṣe mùsùlùmí ni dọ́ àwọn olùmẹ̀sìn so wọ́n yapa ẹnu díẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ṣíà àwọn wo ni kèfèrí nínú àwọn wo ni wọ́n ṣe kèfèrí nínú wọn àmọ́ èyí tó gbajúmọ̀ ní pé àwọn ṣíà wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń lọ jọ́sìn fún sàárè wọ́n máa ń lọ ń tọrọ ń di sàárè kódà wọ́n máa ń lọ ń ṣe tọ̀wáfù káàkiri sàárè wa man tafa bil qubur ẹni bá sì ṣe tọ̀wáfù káàkiri sàárè so tó sì tọrọ ń di sàárè fa huwa káfir kèfèrí ló ń tọ̀hún ẹlẹ́bọ ló ń tọ̀hún so tí lọ ń tọrọ bùkátà rẹ̀ ní di sàárè tí lọ ń tọrọ bùkátà ní di sàárè tí lọ ń ṣe kíni tí lọ ń tọrọ bùkátà ní di sàárè tó yá sí pé ìdí sàárè ní lọ ń sunkún bùkátà rẹ̀ lọ bá so kèfèrí ni ròyìn abẹ́ àwọn ṣíà nínú ẹ̀sìn wọn nù so kódà nínú ohun tó hàn jù nínú ẹ̀sìn ṣíà ní pé yatufuna hawla al-qubur wọ́n máa ń rọ kiriká wọ́n máa ń circumambulate sàárè bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa ń tọrọ lọ́wọ́ àwọn ẹni tó ń bẹ nínú sàárè ìgbà tí tí yóò di ẹ̀yin náà ti gbọ́ rí ipé àwọn ṣíà wọ́n máa ń pe ìmáàmù Ali tí wọ́n sì máa tọrọ bùkátà wọn lọ́wọ́ ìmáàmù Ali àbí lọ́wọ́ Hassan so àbí lọ́wọ́ Hussein so tọ́ títí yóò bá dẹ̀ ẹ̀yin náà ti gbọ́ pé wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yìí ó yẹ báyìí sìn so kí Allah bá dẹ́dà nínú àánú rẹ̀ so kó dákun kó jẹ́ kẹ́ mọ̀ dúdú kó tọ́ yín sọ́nà so àmọ́ bẹ́ẹ̀ ṣe ọ̀rá lẹ́ra yín mọ́ bí ṣí àyún ibi tó fìtì yín nù tẹ́ ọ̀rá lẹ́ra yín mọ́ ìsìlámù àmọ́ kí wọ́n mọ̀ bèèrè lọ́wọ́ yẹn pé sáwọn ṣí àìṣe mùsùlùmí ti bó ó lè jẹ́ mùsùlùmí ti àwọn gbèrígbè tẹ́ ń gbé káàkiri kì í ṣe mùsùlùmí tí Allah bá dẹ́dà tó ṣàlàyé fún wa nínú Qur'an àti sunnah Nabi sallallahu alaihi wasallam. ṣíà òbí ṣe mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ àwọn kan wọ́n máa ń gbà tíra tó ń ka tíra ṣíà ni tíra tí mo ń ka tíra tí mo ní tíra ṣíà ó ti dá fún yín báyìí náà ti confirm pé ní tíra ṣíà tẹ́ bá ní tíra ṣíà já sí pé ẹ̀ ń kánú so látọdún tí wọ́n ti ń sọ fún yín pé ẹ̀ ń ka tíra ṣíà ṣe bẹ́ẹ̀ ń parọ́ ni so ṣe bẹ́ẹ̀ ń sọ pé rárá o àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ nínú tíra alùsúnnà ni o ẹ̀yin náà lẹ ti fẹnu ara yín túra yín láṣìírí lónìí sí pé ẹ ní tíra ṣíà o intahatil qadiyya ọ̀rọ̀ bá parí abẹ́rin nǹkan bá walhamdulillah. ó jẹ́ ti nǹkan tí mi ò ní àbí tí mo bá bàbá mi tó ṣe kó á ti bọ̀ lápò kò sí onítọ̀. tí bàbá bá ṣe é tí bàbá bá ṣe é ọmọ òní kí bàbá òní kí bàbá lápò. tọ́ nǹkan tí bàbá yín ò ṣe ohun tẹ́rí tí bàbá yín ò ṣe ẹnìkan ò lè wá tìbọ̀ yín lápò àmọ́ bàbá yín ò sọ pé Felix of Nola ní bẹ́nu kò tó sọ́ọ̀ bàbá yín ò sọ pé illa tansuruhu Felix of Nola ní sọ̀rọ̀ ń pa bàbá yín ò sọ pé Abubakar Siddiq kọ́ ní bẹ́nu Abubakar Siddiq kọ́ ní bẹ pẹ̀lú ànábì nínú gáàrù sọ ibo lẹ́yìn ti wá rí tí àwọn wo ni wọ́n ti bọ̀ yín lápò àwọn alágbàákò wo ni wọ́n sọ yín nù débi gbogbo kù yẹn so ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń tura yín láṣìírí ẹ̀ kàn ń parọ́ ni yá mudir ẹ̀ ń parọ́ ẹ̀ má parọ́ mọ́. kò sí lẹ́mọ̀ bó lẹ́kọ̀ọ́ lọ́gbàgbé ilé ṣíà àti nǹkan ṣe ṣíà èmi gbà ìgbé mùsùlùmí ní ṣíà ẹ máa tara yín. ó ní àwọn àbùkù tó lè wà níbẹ̀. ṣebí mùsùlùmí ní tẹ́ máa ń dá ẹni tó jẹ́ mùsùlùmí mà ṣe mùsùlùmí ló lè yanjú wípé òkè bẹ́ẹ̀ni yìí ṣe ń ṣe ìṣẹ̀mí ẹ̀sìn so irú ìṣẹ̀mí tẹ́ni yìí ń gbé nínú ẹ̀sìn so ìṣẹ̀mí mùsùlùmí ni ṣe bẹ́ẹ̀ni tó bá jẹ́ mùsùlùmí ló lè ṣe alẹ́yìn gan fúnra lára yín gan ẹ̀ ṣe mùsùlùmí ẹ̀yin gan fúnra lára yín gan ìsìláàmù yín gan kò gbádùn kò lálàáfíà ṣé ẹ̀yin yín lẹ́wàá sọ pé ṣé ẹ̀yin gbà pé mùsùlùmí ni wọ́n abẹ́ẹ̀rí nǹkan báwọn kálọ́bà ẹ̀dà sọ wa kó ń bẹ àdánwò fà abẹ́ẹ̀rí nǹkan báwọn alẹ́yìn gan fúnra lára yín gan ìjẹ́ mùsùlùmí yín kò fẹsẹ̀ rin lẹ̀ mọ́ so ẹ ti tàgẹ̀rẹ́ kò nú ìsìláàmù ká tó wá sọ tàwọn ọmọ ẹ̀yà yín ṣíà tẹ́ lọ ń jí tíra àwọn ká tẹ́ yẹn ṣe ń fi rinlẹ̀ lónìí yín sí pé ẹ̀ náà mú tíra ṣíà lẹ́yìn pàtẹ́ tí mo ń parọ́ pé ẹ̀ka tíra ṣíà so ẹ̀ka tíra ṣíà ẹ̀yin náà ti sọ lónìí ní sí pé láwọn tíra ṣíà tọ̀ ó bá tán ó bá parí ó bá ṣe kí ni ó bá parí ẹ̀yin tẹ́ fẹ́ máa sọ pé ẹ̀yin rí àwọn ṣíà sí mùsùlùmí ẹ̀yin gan fúnra lára yín gan ìsìláàmù yín ti sọnù kò sí ìsìláàmù lára yín kálọ̀bà ẹ̀dá kan tọ́ yín sọ́nà ni ó yé báwọn. ó ní àwọn tó lè wà lára wọn. èèyàn
hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam la tukaffiru ahlal qibla bi dhanbin má pé ọmọ ìyá rẹ̀ tó kọjú sí kíblà má pé kèfèrí tó ṣe la ilaha illallah má pé kèfèrí torí ẹ̀ṣẹ̀ kan má pé ọmọ ìyá rẹ̀ tó kọjú sí kíblà akẹ́kọ̀ọ́ àwọn kílẹ̀kì ọ̀fẹ́ káyé àwọn kíkàrí bá ti bá ló kí ó ṣe la ilaha illallah má pé ní kèfèrí. tá ń sọ fún ipá àwọn ṣí à ń kọjú sí kíblà wàlá òdírò yìí aláìmọ̀ kankan wàlá mùsíbà tó pọ̀ ń bẹ nílẹ̀ Yorùbá yìí tá ń sọ fún ipá àwọn ṣí à ń kọjú sí kíblà tá ń sọ fún pé kíblà táwọn mùsùlùmí ń kọjú sí làwọn ṣí à ń kọjú sí tá ń sọ fún pé kíblà táwọn mùsùlùmí ń kọjú sí làwọn ṣí à ń kọjú sí ní kíblà táwọn ṣí à ń sọ pé kìí ṣe ibi tó yẹ káwọn mùsùlùmí máa dojú kọnu ní kíblà táwọn ṣí à ń sọ pé kìí ṣe ibi tó yẹ káwọn mùsùlùmí máa dojú kọnu tọ ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì so àdísù tẹ kàyẹn ẹlẹ́ẹ̀kejì wá rè so wípé ká má ṣe tẹ̀kfíìrù ẹni tí ó ń kọjú sí kíblà pẹ̀lú ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo bí zina irú ẹ̀ṣẹ̀ wo bí ọtí mímu irú ẹ̀ṣẹ̀ wo bí jíjalè irú ẹ̀ṣẹ̀ wo bí kó máa ṣe gbájúẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo bí kó máa rọ́ọ̀bì ráre irú ẹ̀ṣẹ̀ wo bí kó máa ṣe oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi so àmọ́ kìí ṣe bí ẹbọ kìí ṣe bí kí wọ́n máa ṣe ẹbọ àbí kí wọ́n máa legalize ohun tá lọ́ba ẹ̀dá ṣe ní èèwọ̀ so àwọn ṣe à ń ṣẹbọ náà wọ́n tọrọ ń di sáré wa yatufuna hawla al-qubur wọ́n rọ kiri ká sáré so láti máa ṣe jọ́sìn bẹ́ẹ̀ hadha kúfùrù lélẹ́yìí so àmọ́ gbà tó tẹ ìjásí wípé ẹ̀tì ẹ̀gbàgbọ́ yìí ẹ̀yìn tí ẹ̀gbàgbọ́ yìí tẹ kó sí náà bó lẹ́ṣẹ̀ wá gbàgbọ́ yìí nǹkan mi abẹ́rí nǹkan bá so abẹ́rí nǹkan bá tọ̀kálá wọn ṣí àbá ṣe la ilaha illallah pẹ̀lú ikhlas ká ní wọ́n bá sọ pẹ̀lú ikhlas látọkàn wọn tí wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ ta ni ó kàfàrọ̀ wọn من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة يعني باص لا إله إلا الله خالصا من قلبه sincerely láti náà kan yóò wà aljanna so sincerely látọ̀ kan rẹ̀ kò ní dédé ẹbọ gbogbo ohun tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ẹbọ yóò jìnà sí kò ní dédé àdádálẹ̀ kò ní bá wọn tò papọ̀ ní di bídà kò ní bá wọn dé gbogbo nǹkan yẹn kò ní bá wọn lọ́wọ́ sí gbogbo nǹkan yẹn so àwọn iṣẹ́ àti wọn tọrọ ń di sáré wọn wá ní gbé لا تكفروا أهل قبلة بذنب ذلك من قال لا إله إلا الله خالصا من قلبه ولم يشرك بالله ìyẹn ẹni tó sọ la ilaha illallah sincerely láti inú ọkàn rẹ̀ tí ó dẹ̀ ṣe bọ́ pẹ̀lú Allah bá dẹ́dà so ìyẹn àwọn wọ̀nyí dẹ́lẹ́bọ̀ gbogbo kálukú dẹ́lẹ́bọ̀ àdísì wọn mọ́ wọ́n sì ń pẹ́lá wọn lálàdísì a máa hadith ọ̀hún jù yín lọ dáadáa òun náà láti ṣàlàyé fún yín àti ṣàlàyé ìtumọ̀ hadith fún yín la tukaffiru ahla qibla bi dhanbin kí èèyàn ṣẹbọ ṣe ẹ̀ṣẹ̀ kọ́ ni ṣe tẹ́nìkan wà tí bá wá ń kírun tí wọ́n ń ṣẹbọ ń kírun yí wọ́n ń ṣẹbọ yóò àmọ́ jẹ́ mùsùlùmí mọ̀ jẹ́lẹ́bọ̀ ẹ̀ṣẹ̀ yá láìmọ̀ kan bá mú so a establish fún ní pé tọ̀kí ní yẹ ẹbọ ni o ìmọ̀ ń sọ̀rọ̀ di kèfèrí o ìmọ̀ ń ba ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ o ìsì máa ń gbìyànjú jáde kónú ìsìláàmù ni o a ṣe iqamatu hujja fún tá ṣàlàyé ẹ̀kọ́ fún dáadáa yégeyége so tó bá wá ṣorí kunkun tó lóhun ọ̀bọ̀ tó sọ pé òun ò tẹ́tí sí ó lè wá padà di kèfèrí lẹ́yìn ìgbà náà tó bá ti establish ẹ̀rí fún àdísì wo ni wọ́n mà lẹ́yìn tó sí pé bá ṣe jòkó báyìí sí àmọ́ ṣe dánilẹ́kọ̀ọ́ àdísì fún láláì kó tíra dání láláì kó tíra kankan dání láláì mú kankan dání nínú tíra àmọ́ ṣe dánilẹ́kọ̀ọ́ àdísì fún yín òun náà kọ́ là ń ṣe dánilẹ́kọ̀ọ́ yìí tẹ̀ka fún yín abẹ́ẹ̀rí nǹkan bọ̀ ibi tí Islam dojú dé nìyẹn ibi tí Islam dojú dé nìyẹn
ìsìláàmù tí Allah bá ẹ̀dá sọ̀kalẹ̀ tó fi rán nábì kò dojúrò. Ẹ sọ pé àlámọ̀rí yín dojúrú nípa ẹ̀sìn, ẹ má sọ pé ìsìláàmù dojúrú. ìsìláàmù ò lè dojúrú. ìsìláàmù ò lè dojúrú. So irú yín náà lẹ́ ń gbìyànjú àti máa dàrú, kò sì dàrú náà, àṣírí yín tú alhamdulillah. àṣírí yín tú látàná wá kó tó dòní. irú yín yìí lẹ́ ń gbìyànjú àti da ojú ìsìláàmù rú. Allah bá ẹ̀dá ò dẹ̀ fún yín ṣe. Allah bá ẹ̀dá ò jẹ́ kẹ́ rọ́nà lọ lórí ẹ̀, alhamdulillah, ọpẹ́ fún Allah bá ẹ̀dá lórí ẹ̀. So àmọ́ pé ìsìláàmù dojúrú rárá. Ẹ lè sọ pé ìṣẹ̀mí dojúrú nípa tẹ̀sìn, ẹnìkan ò ní jiyàn. Òǹkálukú ríran, òǹkálukú lójú tó fi ń rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀, ẹnìkan ò lè jiyàn. Àmọ́ pé bá ìsìláàmù tí Allah bá ẹ̀dá sọ̀kalẹ̀ yìí, tí Allah bá ẹ̀dá fi rán gbogbo òjíṣẹ́ yìí, ipò dojúrú, wallahi irọ́ ni, kò dojúrú. Kò ṣe kí ni, kò dojúrú. Irú yín bẹ́ wá tún sọ pé ẹ tún dàrú gan, kò tún ní gba dídàrú nítorí kò ṣe dàrú. Tẹ́ bá sì sọ pé ẹ fẹ́ máa dàrú, àwọn kan ó máa wá tún ṣe padà, tí wọ́n máa nà yín lẹ́gba ẹ̀rí padà pé ọ́rá ẹ padà sẹ́yìn. Ó yé báyẹn tọ̀tọ̀ yìí. ọ̀yá nìṣó. إنه واعظ فقط وليس بالمهدي المنتظر وأخيرا رضي بالقبول درجات أمير الواعظين ó yọ padà yọrí sí kí wọ́n pè ó ní Amirul Wa'izin, التي خلقها عليه الأمير شعيب èyí tí ọba Ṣuaib nílọrin, ọba Ìlọrin tó jẹ́ Ṣuaib tó fi jẹ. وذلك لآثار وعظه وإرشاده orípa ẹ̀ ní wáàsí àti nǹkan tó ń ṣe fáwọn èèyàn ló jẹ́ kí ọba Ṣuaib kò fi jẹ Amirul Wa'izin. ليس فقط في مدينة لون Tòótọ́ yìí, ìyẹn bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá fẹ́ tó fi sọ̀rọ̀. délẹ̀ bẹ̀rẹ̀. ويبلغ عدد الذين أسلموا على يديه نحو نصف مليون. àwọn tó kúrò kéfèrí tí wọ́n di mùsùlùmí tán tọwọ́ ẹ̀ di mùsùlùmí wọ́n súnmọ́ 500,000. وقد اشتهر رحمه الله بما كان يكرمه. ọ̀tẹ́ dúró eléyìí ṣe stage making. Ẹ máa wo àgbàlagbà oníwàhálà ẹ̀wọ̀n wo, kọ́lọ̀ mọ́jà ya àgbàlagbà onídààmú, kọ́lọ̀ mọ́ dààmú wa. So àgbàlagbà onífìtínà, ẹ máa wo nǹkan, eléyìí ṣe stage making, abẹ́ẹ̀rí nǹkan bá. So ẹ máa wo nǹkan. kéfèrí tí wọ́n di mùsùlùmí tán tọwọ́ ẹ̀ di mùsùlùmí wọ́n súnmọ́ 500,000. وقد اشتهر رحمه الله بما كان يكرمه. ọ̀tẹ́ dúró eléyìí ṣe stage making. ìwọ tó fẹ́ ṣe dáwà tẹ́nìkan gba sílámù lọ́dọ̀ ẹ̀ tí wà lọ organize àwọn kan pé àwọn tó gba ìsìlámù lọ́dọ̀ rẹ̀ ìwọ ló kó wọn wá ìwọ ló sọ fún wọn pé kán máa béèrè kan báyìí. So wọ́n sọ ẹgbẹ́ àwọn tí wọ́n kọ́ báàtì so kìí ṣe bẹ́ẹ̀. Tí mùdírù bá tó bẹ́ẹ̀, ẹ mọ̀ yí pé àwọn tí wọ́n lọ́jọ́ orí bí yín wọ́n máa ń yàgbẹ́ sára. Tẹ́ bá tó bẹ́ẹ̀, ẹ kàn dárúkọ ẹni tẹ́ ń bá wí ń bẹ̀. So tẹ́ bá mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ ni o, ẹ pè orúkọ ẹni tẹ́ ń bá wí ń bẹ̀ yín pé yín ṣe stage making. Ẹ kàn dákó ń tọ̀hún, àwọn ò mọ̀ ń tọ̀hún, so àwọn òsì rẹ́dí àti mọ̀ ń tọ̀hún. Àmọ́ tẹ́ bá mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ ṣe pera yín, ẹ mọ̀ pé irú yín wọ́n tún máa ń gbé wọn lọ sílé ẹjọ́. Ẹ mọ̀ pé àwọn èèyàn bí yín wọ́n á tún máa yàgbẹ́ sára níwájú adájọ́. Tẹ́ bá kàn tó bẹ́ẹ̀, ẹ dákọ ẹni tẹ́ ń bá fi ṣe àgbàlagbà nírú yín yìí báyìí. Tí mo bá sọ fáwọn èèyàn yìí pé so wàláhì yàrá àwọn markazi wọn nídìí àpọ́nlé, wàláhì wọn nídìí àpọ́nlé.
ẹni tó bá fẹ́ bá àwọn markazi ṣe kó má ṣe tán ẹni tó bá fẹ́ ṣe rọ́dù fún àwọn markazi kó tiẹ̀ má wà bí ó ṣe kó má wà after pé bóyá kó má lo àwọn gbólóhùn àpọ́nlé kan gbólóhùn yẹsí kan wọ́n yín ṣe ní àpọ́nlé kankan fa so ẹ mà àwa náà kéwu markazi á mọ wá wọn gan ni so wọ́n yín ṣe ní àpọ́nlé kankan rárá àti rárá wallahi ẹni àbùkù làwọn markazi wallahi láti torí bẹ́ẹ̀ pọ́n wọn lé níbi pé ẹ̀ ń fèsì fún wọn ìgbà táwọn ó bá fi sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ lálàṣẹ ìgbésí ayé yìí ni so káwá kúkú bẹ̀rẹ̀ lálàṣẹ òun láti bẹ̀rẹ̀ náà kó kúkú máa flow lọ so ó pè so wallahi ẹ máa wò ṣe wá tẹ̀fsìrì náà lélẹ́yìí báyìí ṣe tí bàbá yìí ń ṣe tẹ̀fsìrì náà ni ẹ̀kọ́ wo ni ẹni tó wá gbọ́ tẹ̀fsìrì ẹ̀kọ́ wo kò tẹ̀ sẹ́wọ̀n kọ́kàn tó fẹ́ kọ́ mbẹ̀ yẹn náà látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú ọdún yìí so kò sẹ́kọ̀ọ́ tó ní lárí kan so ẹ̀kọ́ wo gan ni wọ́n kọ́ mbẹ̀ náà tẹ́lẹ̀ so tó tayọ kán takọ ẹ̀sìn Allah bá ẹ̀dá kán sì sọ àìmọ̀ kan àtòdọ́ àti rọ́ kán sì dìde so àmọ́ ẹ máa wò fa ṣé wáàzí leléyìí pé eléyìí ṣe stage making ní ẹni tó ń pè lágbàlagbà fa ní ẹni tó ń pè lágbàlagbà fa eléyìí kìí ṣe stage making tó yá sí pé ìwọ ló lọ subhanallah la ilaha illallah tẹ́ bá ṣàtò bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé wọ́n bí ìdá mùdírù ẹ dákọ̀ ẹni tẹ́ ń bá wí ẹ mọ̀ pé irú yín máa ń yàgbẹ́ nílé ẹjọ́ ẹ bèrè lọ́wọ́ Jakmalu yóò ṣàlàyé fún yín ẹ bèrè lọ́wọ́ èyí Jamiu Adégúnwà lọ́wọ́ ọmọ yín gan Jamiu Adégúnwà yóò ṣàlàyé fún yín tẹ́ bá kàn tó bẹ́ẹ̀ dákọ̀ ẹni tẹ́ ń bá wí bẹ́ẹ̀ awo mọ́ wàá wo sì fẹ́ mú ń tọ̀ so àmọ́ èèyàn kàn dákọ̀ ẹni tẹ́ ń bá wí fáwọn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ eléyìí ṣe stage making èèyàn mélòó ló gba Islam lọ́wọ́ tí yín gan sẹ́yìn tó yá sí pé ẹ ti ṣe Islam tẹ́lẹ̀ gan ni ẹni tó yá sí pé ẹ ti ṣe Islam tẹ́lẹ̀ ṣe Islam tẹ́lẹ̀ rẹ nìkan wà sọ pé òun ti fẹ́ gba Islam lọ́wọ́ yín abẹ́rẹ́ nǹkan bá iṣẹ́ dáadáa ẹnìkan òun lẹ fẹ́ máa bàjẹ́ yùn ẹ̀ sì ń retí káwọn kan máa rí ìsìnà tẹ́ǹṣẹ́ àti àánú àti róòfù tẹ́ǹpa káàkiri fẹ́ káwọn èèyàn máa rí sí dáadáa Ọlọ́run ò ní jẹ́ káwa bá wọn rí sí dáadáa àwọn sì máa ṣàlàyé fáwọn èèyàn pé irọ́ ni tẹ́bá kàn tó bẹ́ẹ̀ kàn dákọ̀ ẹni tẹ́ ń ṣe kíni ẹni tẹ́ ń bá wí yẹn ẹ kàn dákọ̀ rẹ̀ wípé ìwọ lágbájá tó já sí wípé so ìwọ lágbájá tó já sí wípé ó ṣe stage making ó ṣe kinní kan tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ dákọ̀ onítàn kí gbogbo ayé gbọ́ tẹ́ bá mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ ṣe pera yín so ẹ mọ̀ pé oon kò débi pé ẹ ń dìfẹ́ mu yàn ẹ mọ̀ pé oon kò débi pé ẹ ń tọwọ́ bọ iṣẹ́ rárá tẹ́nìkan ṣe tó dá ẹ ń tọwọ́ bọ kó bàjẹ́ so àwọn ò tí mọ ẹni tẹ́ ń rí fa sí àmọ́ ó dá wa lójú pé ẹni tẹ́ ń rí fa sí yùn ẹni tó yá sí pé ó sì dá jù yín gan lọ ni ẹni tó yá sí pé ó sì wà manageable jù yín lọ ni ó dájú pé ó sì wà manageable jù yín lọ àmọ́ àwò tí mọ̀ a sì fẹ́ mọ̀ ẹ́ dákọ̀ rẹ̀ fún wa so ká lọ́ba ẹ̀dà kó kun yín lọ́wọ́ lórí ẹ̀ kẹ́lẹ́ bá lè fi mú finá dáadáa abẹ́rẹ́ nǹkan báwọn àwọn àgbàlagbà náà nù Allahu Akbar ká lọ́ba ẹ̀dà kó má ṣe wá ní àgbà òṣì kó má ṣe wá ní àgbàyà so kó má ṣe wá ní àgbà burúkú kó má ṣe wá ní àgbà tí máa ń bà nǹkan jẹ́ so kí wọ́n ṣe wá lágbà tó yá sí pé nǹkan ò máa dàrú lọ láàrin àwọn ọmọ òun ni ó wà tún rú náà sí kó má lè bá a máa dàrú sí kọ́lọ̀ mọ́ ṣe wá nírú àgbà bẹ́ẹ̀ àgbà tí ó lè máa yanjú nǹkan ní kálọ́bẹ̀ ẹ̀dá ṣe wá so àgbà tó já sí pé kò ní sí nílé táwọn èèyàn máa sọ pé so bàbá ò sì sí nílé ká ní bàbá bá wà nílé ní gbogbo àwọn rògbòdìyàn tí ń bẹ ńlẹ̀ yìí gbogbo àwọn rògbòdìyàn tí ń bẹ ńlẹ̀ yìí yóò ti ṣe kíni yóò ti lọlẹ̀ so kọ́lọ̀ mọ́ ṣe wá ní àgbà tó já sí pé kódà so tí ó bá sí lé gan àwọn èèyàn máa sọ pé ẹ dákun ẹjá tètè parí tí ń bẹ́ńlẹ̀ yìí o kí bàbá yìí tó dé o kó tó wá tún da petrol sí o àbíkẹ̀ tó bá tiẹ̀ wá ń lé wọ́n máa sọ pé ẹ má sọ sókè kí bàbá yìí má gbọ́ tí bàbá yìí bá gbọ́ bàbá yìí ó ṣe kíni bàbá yìí yóò ṣe kíni yóò wá rú náà sí kálọ̀bà ẹ̀dá máa ń ṣe wá nírú àwọn àgbà bẹ́ẹ̀ àgbàyàwó kọ́wọ́ kálọ̀bà ẹ̀dá má jẹ́ kárí o so nínú àwẹ̀fà ẹ sì sọ pé ẹ̀ ń gbá àwẹ̀ ẹ̀sìn dí sí ilẹ̀ ẹ̀sìn dádánwò lẹ̀ oríṣiríṣi ìjà gan lẹ ti tọ́ nínú gbogbo àwọn tẹ̀fsírì tẹ̀sọ́ pé ẹ̀ ń ṣe nínú àwẹ̀ yìí oríṣiríṣi ìjà lẹ ti tọ́ ẹ ti tọ́jà tayọ alábí ẹ ti fíràn gan nínú jákujàku tẹ́ ń pè ní tẹ̀fsírì fúnra yìí kálọ̀bà ẹ̀dà kó tọ́ yín sọ́nà kálọ̀bà ẹ̀dà kó fọ́nà mọ́ yín so eléyìí làwọ́ sọ fún yín nípa ti bẹ̀yìn pé tẹ́fásà tó bẹ̀ ẹ dákọ̀ ẹni tẹ́ ń bá wí awó mẹ́ni tẹ́ ń bá wí ó tọ̀. òun ló jẹ́ kẹ́mi ẹ̀bùn òjò kọ́ ló jẹ́ kẹ́mi ẹ̀bùn. ṣùgbọ́n lásìkò èèyàn bá ti tó kọ̀dọ̀
yóò lọ wáyà ìṣẹ́lẹ̀ lẹ́bíyàmù ẹni tí ẹ ti ṣe òtítò yóò ṣí wà yóò sì máa ṣẹ̀mí lóòtọ́ àwọn ẹ̀kọ̀sáwá iná lọ ṣùgbọ́n mi ò lè ṣe dáṣì ṣé ẹ̀yin lẹ́sọ̀ fún Ọlọ́run bá gbé ẹ̀ tí ìṣetán tẹ́kù ni abẹ́ẹ̀rọ àgbà kó gbàgbọ́ bá wọn sí ẹ̀yin kọ́ lẹ́sọ̀ fún Ọlọ́run bá gbé ẹ̀ tí ìṣetán tẹ́kù bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yún tó bá wọ Ọlọ́run bá gbé kó mú yín lọ sí ẹlẹ́ dá Ọlọ́run bá dúró ni abẹ́ẹ̀rí nǹkan bá abẹ́ẹ̀rí nǹkan tálọ́bà ẹ̀dà bá fẹ́ tálọ́bà ẹ̀dà tó bá fẹ́ mú yín lọ bẹ́ẹ̀ ṣe ọ̀rá ń sọ̀rọ̀ yún gan mùdírù ṣe ẹlẹ́ sọ fọ́nà ọba ẹgbẹ́ ẹ̀ tí ìṣetán ẹ sọ fọ́nà ọba ẹgbẹ́ ẹ̀ tí ìṣetán Ọlọ́run bó ní pàṣẹ fún màláíkà ẹgbẹ́ àsìkò rẹ̀ ti tó fa ẹ̀mí ń yọ tipátipá tí ó bá fẹ́ tí ó bá fi máa ṣe kẹ́tẹ̀kẹ́tàn fa ẹ̀mí ń yọ tipátipá jáde àsìkò yóò tó ẹ mọ̀ sọ fọ́nà ọba ẹgbẹ́ ẹ̀ tí ìṣetán tẹ́ lọ ẹ̀ sáwàdà Fìràáùn ó le jù yín lọ Fìràáùn yáyàkúyà gan jù yín lọ lórílẹ̀ ayé àmọ́ tó ti bẹ́ẹ̀ náà gbà tásìkò rẹ̀ tó kí ní Allah bá ẹ̀dà ṣe fún Allah bá ẹ̀dà dáṣẹ́ rẹ̀ fún Allah bá ẹ̀dà parẹ́ anyhow píparẹ́ ní Allah bá ẹ̀dà ṣe fún so kò sáwáyé má lọ lóòótọ́ ni àmọ́ so in tí ìṣetẹ́ tí ń kù ẹ̀yin lẹ́ ń bọ́ lọ́wọ́n bá dájọ́ àbí ẹ̀yin lẹ́mọ̀ bọ́ lọ́wọ́n bá dájọ́ gbàtẹ́ kù ìgbàtẹ́ lọ àbẹ́ẹ̀rí nǹkan báwọn so fún di eléyìí bẹ́ẹ̀ ṣe ọ̀rá ń sọ̀rọ̀ nǹkan tó bá wù Allah bá ẹ̀dà tó bá sí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ tó Allah bá ẹ̀dà kọ pé bẹ́ẹ̀ ṣe ọ̀rá ń sọ̀rọ̀ yún lẹ́lọ kò sí ní tẹ́ẹ̀ lè fi yẹ ẹ̀ lè yẹ náà so kò sí bẹ́ẹ̀ sí lè yẹ bí mi kan ṣe ń sọ̀rọ̀ yìí tó Allah bá ẹ̀dà bá kọ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ibi tí ń parẹ́ sí ni kò sí nǹkan kan tí mo lè fi yẹ àmọ́ èyí tí ìṣetẹ́ ti ń lọ ọ̀rọ̀ kọ́rọ̀ ni mùsùlùmí gan yìí sọ so mùsùlùmí yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹni tí kèfèrí bá ń rùn lára rẹ̀ òun ni máa ń sọ̀rọ̀ bá ń pé èyí tí ìṣetẹ́ ti ń lọ èyí tí ìṣetẹ́ ti ń kù wíwáyé rẹ tẹ́lẹ̀ ìwọ ló sọ pé o ṣetán tó fẹ́ wáyé àbí tálọ́bà ẹ̀dà fi sọ pé a máa bọ̀ wá sílé ayé abẹ́ẹ̀rí nǹkan bá kálọ́bà ẹ̀dà kó ṣàánú wa oríṣiríṣi àdánwò so kálọ́bà ẹ̀dà kó má jẹ́ ká ríró àdánwò bẹ́ẹ̀ kálọ́bà ẹ̀dà má jẹ́ ká ríró àwọn àdánwò bẹ́ẹ̀ so fún ìdílé yìí ipé èyí tí ìṣetẹ́ ti ń kóyún so mùdírù tálọ́bà ẹ̀dà bá fẹ́ mú yín lọ ẹ̀ lè dí lọ́wọ́ wallahi ẹ̀ lè dí lọ́wọ́ Allah bá ẹ̀dà sọ pé walaqad alimna al-mustaqdimina minkum walaqad alimna al-mustakhirin àwọn tí wọ́n gbáwájú yín so àwọn ẹni tó wá sí pé wọ́n gbáwájú yín tálọ́bà ẹ̀dà parẹ́ Allah bá ẹ̀dà ó mọ bó ṣe pa wọ́n rẹ́ àwọn ẹni tó ń sì ń bọ̀ náà lẹ́yìn bí wọ́n ṣe parẹ́ Allah bá ẹ̀dà ló mọ̀ so wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kan ò mọ ibi tí ó kú sí lè sọ pé kódà yín dọ̀là lè sọ pé dọ̀là bẹ́ẹ̀ ṣe wáyùn kódà lè sọ pé di ìṣẹ́jú kan sígbà tẹ́ ń sọ̀rọ̀ yùn dèbòdébò tó wà máa sọ pé ẹ̀yìn tí ìṣetẹ́ ti ń kù ẹ̀yin lẹ́ ń bọ́ lọ́wọ́ bá pín ẹni tó yẹ kó kú lóòjọ́ àtẹni tí ó yẹ kó yè abẹ́ẹ̀rí nǹkan wọn káì tọ̀. sọ ẹ fọkàn balẹ̀ abẹ́ẹ̀rí àwọn aláìmọ̀ kan náà àwọn ìranú ṣúgà abẹ́ẹ̀rí àwọn ìranú ṣúgà náà ń hó àwọn ìranú ṣúgà náà wọ́n ń hó yánmùyánmùyánmùyánmù àwọn náà ń sọ̀sọ̀kúsọ lágége lórí ìsìnà tí wọ́n sọ fún yín pa lórí ìsìnà àtàìmọ̀kan fàyí pé àwọn òtí ìṣẹ́tẹ́ táwọn ń lọ so àwọn òtí ìṣẹ́tẹ́ táwọn ń lọ ṣé mùdírù lágbára àti múra wọn kalẹ̀ tálọ́bà ẹ̀dà bá sọ pé ọyá ìparẹ́ dé títán dé fún ọ ṣé mùdírù lè múra wọn kalẹ̀ ni ìkànnì ń bóyín lẹ́yìn yìí ọ̀rọ̀ wọn ń pààyàn lẹ́rìn ni ọ̀rọ̀ wọn sí ikọ̀ ọ̀rọ̀ wọn kìí sọ̀rọ̀ ẹ̀ ní ọ̀rọ̀ tó yẹ kí wọ́n máa sunkún fún nípa wàlẹ́ òun lọ̀rọ̀ wọn
ìkànnì ń bóyín lẹ́yìn èèyàn lórí ìsìnàfà lórí àánú ìyìn tí ìṣẹ́tẹ́ ti ń lọ ẹ̀sìn rẹ́ẹ̀nì ẹ̀sìn ìṣe lágége abẹ́ẹ̀rí nǹkan bá tọ̀ tí múdírù bá mọ̀ pé àwọn tí ìṣẹ́tẹ́ táwọn ń lọ èyí tó yóò lò sínú yín kí múdírù sọ́dọ̀ lówó káàdì àwọn tí wọ́n yóò lò sínú yín kí múdírù sọ wọ́n dolówó káàdì ìyìn tí ìṣẹ́tẹ́ ti ń lọ fún tani àti tani tálọ́bà ẹ̀dà bá ṣe tán tó fẹ́ mú yín ẹ̀ lè dá dúró kò sẹ́ni tó lè yí alọ́bà ẹ̀dà lọ́wọ́ wò kò sẹ́ni kan tó lè béèrè lọ́wọ́ alọ́bà ẹ̀dà pé ó ṣe bẹ́ẹ̀ la yus'alu amma yaf'al wa hum yus'alun wọ́n yí béèrè lọ́wọ́ alọ́bà ẹ̀dà pé ó ṣe tó ṣe yìí ní ẹni tó yá sí pé tálọ́bà ẹ̀dà tó yá sí pé ó lágbára àti ṣe ìkéyìí ohun tó wù láti ṣe lẹ́wọ́n sọ fáwọn èèyàn yìí pé in tí ìṣẹ́tẹ́ tí ń lọ tálọ́bà ẹ̀dà bá fẹ́ mú yín lọ ẹ máa bọ́lọ̀ wọn bá wọ̀dì mú yín pé rárá o kò tí ìyá o tọ́ tálọ́bà ẹ̀dà kó ṣàánú yín. ẹfẹ́ ní tó fẹ́ rò ní ẹ̀tọ́ ìgbà ó yẹ kó ti kú àti fínísì ẹ̀yẹ jẹ́ kó máa ó ń fẹ́nu gbánu òun yẹ tó ń rò bẹ́ẹ̀ mo fi lẹ̀bẹ̀ kó máa rò ولا يحيق المكر السيء torí ẹ̀lú ìjá sí gbogbo nǹkan tẹ́yìn náà rú fáwọn sàábẹ́ ànábì ló padà wá sí yín lórí wala yahiqqul makru sayyi'u illa bi ahli òun náà ló ṣẹ́rí padà wá lẹ́yìn náà lórí àwọn tẹ́ gbèrò láti ṣe fáwọn sàábẹ́ ànábì òun náà ni Allah bá ẹ̀dà fìfìyà jẹ yín irú àwọn ètè àti pláàni tẹ ní láti fi dí àwọn sàábẹ́ ànábì kù òun náà lẹ fi wà nínú ipò tẹ́ wà yìí so fún tẹ́lé yìí kò sí ní tó jọjú ń bẹ tẹ́nìkan bá rọ aburú fún yín tí aburú náà sì paradé lórí òun kọ́ lákọ́kọ́ ẹ̀yin náà ti rọ aburú fáwọn sàábẹ́ ànábì tálọ́bà ẹ̀dà dá padà lé lórí pé àwọn tó ń tọwọ́ bọ̀ yùn àwọn tó yá sí pé wọ́n ti gba wájú nínú rore so wọ́n ti gba wájú nínú dáadáa ó wá ń tọwọ́ bọ̀ wáyá pẹ́nu ẹ dákẹ́ pẹ́nu má ìsọ̀sọ̀kúsọ má ó yé báyìí so kálọ́bà ẹ̀dà kó jẹ́ kó yé yín so kálọ́bà ẹ̀dà kó jẹ́ kẹ́ gbàgbọ́ yìí rẹ̀ kálọ́bà ẹ̀dà kó dákun nínú ọlá rẹ̀ kálọ́bà ẹ̀dà kó tọ́ yín sọ́nà àwọn ọmọ sọ́n tá ń sọ ya àfi wàláhì àfi kẹ́ rítọ̀ sọ́nà so sọ nítorí pé báyá nílá ní ẹ̀pá fẹ́ yẹ̀yẹ̀ yín àbá fẹ́ ṣàbòsí yàn so wàláhì tó bá fẹ́ mọ̀ ń pa ọ̀rọ̀ bó ṣe lọ kàwá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi wàláhì mo máa ń sá fún kí n sọ̀rọ̀ fáwọn èèyàn ní bí ò ṣe wà wàláhì láàzìm lẹ́yìn àti níta gbangba so bẹ́ẹ̀ mi ṣe rí nù kódà kò bá jẹ́ pé bọ́yá orí ara mi ni yóò bá kó bá mi gangan wàláhì ń sọ̀rọ̀ fún bó ṣe wà pléni bí mo ṣe rí sí bí mo ṣe gbọ́ sí bí èyí sọ fún ọ̀nà so torí ẹ̀lá ní ṣàlàyé fún yín pé orí ìsìnà lẹ́wà kálọ́bà ẹ̀dà kó jẹ́ kẹ́ gbọ́ yìí kálọ́bà ẹ̀dà kó jẹ́ kẹ́ rí tọ́sọ́nà kálọ́bà ẹ̀dà kó jẹ́ kẹ́ rí mánà so ẹ̀ tí ìṣetán tẹ́ lọ tálọ́bà ẹ̀dà bá fẹ́ mú yín ẹ sọ fún lọ́bà ẹ̀dà pé jókòó ń bẹ̀ yún náà ẹ sọ fún lọ́bà ẹ̀dà pé kó dúó náà so tálọ́bà ẹ̀dà bá ṣetán tó fẹ́ mú yín tálọ́bà ẹ̀dà bá ṣetán tó fẹ́ palẹ̀ yín má ẹ sọ fún pé rárá o kò tí ìyá o ìyìn tí ìṣetán ti ń lọ ẹnìkan tó jẹ́ mùsùlùmí rere kan máa sọ bẹ́ẹ̀ ẹnìkan tó jẹ́ mùsùlùmí dáadáa kan máa sọ pé ìyìn tí ìṣetán ti ń lọ àbí ṣe ìlànà àwọn Ibrahim Inyas fẹ́ gùn yìí ni Ibrahim Inyas gan ìgbà tó fi kú sọ́spítù ní Amẹ́ríkà kò lè dọ́lọ̀ wọn bá dúò so kò dá lọ́bà ẹ̀dà dúó pé kò tí ìyá ó lọ rèwerèwe ni ó parẹ́ tán yányán pátápátá ní Ibrahim Inyas gan
so bó ti ẹ̀yà sí pé nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ń sọ nírú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé ń pẹ̀pẹ̀ mara ìjà lọ́ba ẹ̀dá nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ bóyá ńgbà tí kú dé bá kò mọ̀ pé òun jẹ́ Ọlọ́run ọba tí ó fi restore ẹ̀mí ara rẹ̀ padà abẹ́rí nǹkan bá Ibrahim Inyas gan parẹ́ tó ń tí bó ṣe rin ìlànà nù tó yẹn wa ahulahi fihim laka mu'tabar so àríwòye ń bẹ lára àwọn wọ̀nyí fún yí mudirul markaz kálọ̀bà ẹ̀dà kó jẹ́ kẹ́ lè tètè ronú padà so nunziruka a ń ṣàlàyé fún yín a sì ń kìlọ̀ fún yín so kẹ́ má bà parẹ́ wallahi lazim làwọn sì ń ṣàlàyé fún yín gbogbo àwọn kan tẹ́ ń ṣe yẹn so àgbà ti dé ògbó ti dé bá yín tó já sí wípé ohunkóhun tẹ́ bá ń lò nínú ìṣẹ̀mí sí gẹ́gẹ́ bá Ànábì sálàmù ṣe sọ pé ẹni tó bá fi lè tayọ 60 eyín tẹ́ bá ti tayọ 60 so ẹni tó bá fi lè tayọ 60 náà al'umma rẹ̀ bónọ́ọ̀sì ní ń lò so Allah bá ẹ̀dà ń lọ lára bóyá yóò tú bá ní tẹ́ bá ti tayọ 60 ohun tó Allah bá ẹ̀dà ń ṣe fún yín nìyẹn ẹ̀ ń lo bónọ́ọ̀sì bonanza lẹ́ ń lò nínú ìṣẹ̀mí tó bá yá sí pé ti tayọ 60 kẹ́ túbá kẹ́ wá bẹ́ẹ̀ ṣe túbá lókù so dó a rí nínú àwọn ọ̀rọ̀ yín tẹ́ sọ lónìí tẹ́ ń sọ bẹ́ẹ̀ pé ẹ fẹ́ túbá àbí astaghfirullah min dhunubi so afradtu fihinna wa atadaitu eyun oni maqamatul hariri àbí bẹ́ẹ̀ kọ́ so ká ní ẹ bá lè tẹ̀lé bẹ́ẹ̀ ṣe ń kányùn ní ìsì tó dódó ẹ bá túbá lóòtọ́ àmọ́ bóyá kò dénú ọkàn yín torí nínú ibi tẹ́ ti fẹ́ máa túbá náà lẹ́tún tún sọ̀sọ̀ kó sọ ìwíkúbi rádaràdá tí ò tẹ́ jọ mọ́ra wọn wa hadakumullah kálọ̀bà ẹ̀dà kó tọ́ yín sọ́nà so bíbá yìí láparí ẹ̀sì so kálọ̀bà ẹ̀dà kó fi ọ̀nà mọ́ yín so àwọn tí wá wo ní nǹkan kan pẹ̀lú yín tó tayọ pé ẹ má sọ nǹkan tí ò yẹ nínú ẹ̀sìn ọlọ́ba ẹ̀dà má so tọ ẹni tó bá fẹ́ ra jàlábíà àṣẹkódé ni o so ẹni bá fẹ́ ra jàlábíà luxury jàlábíà ní oríṣiríṣi kọ́lọ̀ wà red wà brown wà cream color wà so cream color wà green wà ox blood wà so ẹni bá fẹ́ ra so luxury jàlábíà ní 35,000 ni kò sí pé bóyá àná àbí bagé ní ń bẹ̀ so a fowó sí bí ọjà wa so lọ títí so 35,000 àfẹ́ni tí ó bá fẹ́ rà so kí a click DM wa so àwọn ẹni tó ń bá pè wọlé 09052740938 so so ẹni tó bá fẹ́ pè o naam assalamu alaikum wa alaikum assalam wa barakatuh kalẹ̀ kó gbìyànjú ọlọ́wọ́ àṣán ilẹ̀sùn lórí. Àmín. aláwọ̀láwọ̀ lákòwátá ìdàbí àdásí. bàbá ṣe rí tí ọ̀ bá ń parọ́ yẹ kò síbi tó máa parọ́ dé jọ̀kanjọ̀kan òdodo máa ranjú òdodo máa yọjú. ìgbọ́sọ̀ kí bàbá yìí látijọ́ ní iná tí ń sọ pé bàbá gbogbo àwọn kan tẹ̀ mú wá yìí ó ṣíà ni ìwé àwọn ṣe àwọn kan máa gbé tíra ẹ̀ wọ́n máa gbé kílógù ẹ̀ tíra ẹ̀ sábẹ́ tébù kò ní sọ fáwọn èèyàn àwọn ẹni òpin mẹ́sẹ̀jì tẹ̀ ń pàṣẹ mẹ́sẹ̀jì àwọn ṣíà ni ó ní irọ́ ni because ó níjọ́ kan tí mi gbọ́ fídíò kan ó sọ pé nínú fídíò ẹ̀ pé ìwé kan wà lọ́wọ́ pé tíra kan táwọn kà wọ́n alùsùn náà ló kọ́ pé ní tíra ẹ̀ pọ́n ṣáọ̀ sàbẹ̀ lọ́gbẹ́ ni mo ní tíra àwọn ilẹ̀ alùsùn náà máa kọ́ sọ wọn ṣá sàbẹ̀ lọ́gbẹ́ inú ẹ̀ ó ti yé yín so tíra ṣíà ni bàbá ti ń kà láti jọjọ́ yìí. àwọn bọ̀ìsí alhamdulillah jẹ́ pé àwọn náà sì wọ́n ti jáde tán báyìí so ẹni tó bá wá tó wá dàrú mọ́ lójú ìsìn òun ló wá mọ̀ because mùdírù sì kò sí lórí islam tó lálàáfíà mọ́ báyìí àwọn ṣíà àwọn ọ̀tá ẹ̀sìn tó ń ṣépè fún ìyàwó ànábì sàṣàlá tó ń ṣépè páwọn sá ìlànà wọn ló ń rìn báyìí
tí gbogbo àwọn ọmọ tó ń ṣe pé tó ń sọ pé kí nìkan àwọn bàbá alágége náà kójú wọn wá là báyìí lábẹ́ ṣe mùsùlùmí bàbá ò ṣe tẹ̀lé mọ́ báyìí o because àdẹ̀mọ́ problem bàbá láti ìgbà kan ti sọ̀rọ̀ $10 million sí àwọn Saudi gbé wá. bí bàbá ti cross sọ́dọ̀ àwọn Iran because mo wọ́n ti gbà tó náà lọ sí Iran pé Iran táwọn lọ kínní kan ó dà pé àtìgbà náà ti lọ set up Iran tó ti wá ń wúrowòro láti gbà yẹn so kọ́nà wá bá a tún wọn ṣe gbogbo àwọn tójú wọn bá là náà kọ́nà yẹ kójú wa náà là kọ́ má tẹ̀lé bàbá mọ́ o lọ́sọ̀gbọ̀n nǹkan tó ń sọ yìí àwọn ṣíà ló ń kó fáírọ́ọ̀sì yẹn sílẹ̀ o èèyàn kọ́kọ́ lò kí ló gba Abubakar ìrọ̀dí aláwọ̀tálá ni òun kọ́ ló wà ní kòtò tó sọ pé òun tó ń sọ pé àwọn kọ́ ló wà ní kòtò àwọn ṣíà náà ló ń sọ bẹ́ẹ̀ lórí ọlá tó wà fún sàábà alápọ̀nlé ọ̀rẹ́ ànábì Abubakar ìrọ̀dí aláwọ̀tálá ni àwọn náà yọ kúrò bẹ́ẹ̀ so òun náà ni bàbá yìí náà tó fi ìwé wọn tó ń kà lòun náà ṣe ń sọ bẹ́ẹ̀ because bàbá ẹ̀ òun sọ pé ẹ̀wọ̀n pé nínú mẹ́sì tán sọ wọn náà ò fẹ́ àfa aráàta kọ́ táwọn bàbá bá ti dúró sí làwọn fẹ́ gbẹ́sẹ̀ lé bàbá tiẹ̀ gangan tó jí tóbi lọ́mọ ó ní pé sàábà ló wà ń bẹ̀ àwọn ṣíà sọ pé Abubakar ló wà ń bẹ̀ ó tẹ̀lé àwọn ṣíà ṣe gbọ́dọ̀ ẹ ti dàrú bẹ́ẹ̀ so ẹ tó bá fẹ́ mú òdodo kókó lẹ́yìn. Salaam alaikum Sheikh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Kan náà àwọn Markaz tá ṣe dánilẹ́kọ̀ọ́ fún lórí péjì wa ń jò ní ẹnìkan ní sọ pé all the abusive programs you did, this is what the money fetches you. Now you are selling a cost cloth. People beware of his commodities. He gathered money with the defamation of noble people characters. Beware of Yelma'i. Ẹ má ra aṣọ ìpè tó ń bá rà lọ dá padà tó ń bá rà lọ gbà lọ́wọ́ wọn kó súnná óyé báwọn àwọn ọmọ ẹlẹ́yìn mùdírù ayé ti sú àwọn ọmọ nǹkan tó fẹ́ ṣe mọ́ ọmọ òun ló pè ń jẹ́ oníta ṣèdánilẹ́kọ̀ọ́ fún lórí bídíà kò ṣe bídíà tó fi padà sá lọ so kálọ̀ bá ẹ̀dà kó tọ́ wọn sọ́nà abẹ́rẹ́ nǹkan bá kálọ̀ bá ẹ̀dà kó jẹ́ kó òdodo yé yín kó jẹ́ kẹ́ ẹ rí òdodo. Ìmọ̀ post àwọn ọjà mi sórí àwọn ọjà Yelmat sórí péjì mi tó bá wù yín kẹ́ ẹ gbé èyí tó bá wù nú gbogbo yín kó gbé kọ́ lọ máa ṣe jákujàku pẹ̀lú ẹ̀kọ́ kan mi àní ìta tẹsẹ̀ bọ̀ yìí yóò sún yín fa àwa mà ti múra yín kalẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ kì í mà ṣe lónìí yìí àti múra yín kalẹ̀ gbogbo àgbákò tẹ bá fẹ́ máa ṣe ákà máa fi yín lẹ́rìn ní ẹ máa lálàsí ẹ máa lálàsí lọ ìkan tiẹ̀ sọ lábẹ́ àwọn aṣọ mi yẹn lónìí ó sọ pé ìkan sọ pé if not that you are Salafi ká ní èyí bá ṣe Salafi ni ìbá ra aṣọ lọ́wọ́ rẹ̀ ìgbà tí mo rí kọ́mẹ́ǹtì mo wọ́kọ́ rẹ́rìn náà pé àwọn ilé yóò dá nǹkan kan mọ́ so sẹ́yìn lè díwọ́n téèyàn bá fẹ́ tà nù ọjà ni ìtàlọ́bà ẹ̀dà bá kọ mẹ́yìn pé ó tà nù ọjà náà ni ó tà nù ẹ̀ bá lárí mọ́lẹ̀ látòní dọ̀là dàlkìyàmà so ìtàlọ́bà ẹ̀dà kó tọ́ yín sọ́nà inshallah.
so inshallah lazim èyí báyìí la parí ilé iṣẹ́ àtọ̀rọ̀lọ́ ọlọ́ba rẹ̀dà nínú àánú ẹ̀kọ́ wọn ṣáà gbà ní ọwọ́ wa ní ìjọsìn فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته